sí òun la ó ròyìn ṣe rere kó tó lọ. Ebi ò tí ì parí tó bá yá yín ẹ lọ sọ́jà fún ayé ẹ lọ́ra nǹkan. Àkókò bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ wọn máa kó fún ìyàwó ọdún kejì. Kí ló dé kí ni? Ìyálé yín ni fẹ́ bí léèrè. Kí ló ṣẹlẹ̀? Ẹ bèrè lọ́wọ́ ìyálé yín. Ń gbọ́, ìyá Ṣadé. Ìyá Ṣadé. Kó rẹ̀ bọ́ síbí. Sọ̀rọ̀ ìdìdọ́dọ̀. Ó tó. Ń gbọ́, kí ló ṣẹlẹ̀? Èmi ò mọ nǹkan tó dé. Ṣé bí wọ́n bẹ̀ tẹ́ kó fún tẹ́ ní kí n kó fún? Ṣé bóun ni mo kó fún? Tó ní kí n mórí wá kí n rúlẹ̀. Mi ìdẹ̀lẹ̀ máa bẹ̀yàn torí owó ọbẹ̀. Ṣótán. Kọ̀tọ́ o. Ẹgbẹ́ ló ni mo fẹ́ sọ. Ìgbẹ́ bẹ́ẹ̀ náà máa fi owó ọbẹ̀ ránṣẹ́ sí mi. Tẹ́ bá fẹ́ fún mi ní owó ọbẹ̀, ẹ kó owó ọbẹ̀ fún mi. Ẹ kó owó ọbẹ̀ fún wọn. Wọ́n á kó fẹ́mi lọ. Kẹ́mi wá lọ sọ́jà kẹ́mi lọ ra nǹkan ọbẹ̀ kí n wá ṣe. Èmi wá jẹ́ bèbí ni. Ìyàwó ọdún kelo nínú ilé. Ẹ̀ṣẹ̀ wà nínú pé kí n kó owó ọbẹ̀ fún ìyálé ẹ kókó fún ẹ. Ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Ẹ̀yin gangan aláìdáni. Ẹ mọ létò. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́yàwó méjì mẹ́ta bọ́n ṣe ń tolé. Báwo lè ṣe máa fowó ọbẹ̀ ránṣẹ́ sí mi? Mo ṣẹ̀ṣẹ̀ dénú lẹ́yìn ni. Láago mélòó ẹ dá mi lóhùn. Ẹ fowó ọbẹ̀ rán wọn sí mi. Èmi á wá gbowó ọbẹ̀ máa lọ sọ́jà máa lọ ra nǹkan ọbẹ̀ wá dín wọn á jẹ́ lájẹ́. Ẹni tẹ́ bá ti kówó ọbẹ̀ fún òun náà ló máa mọ̀nà ọjà òun náà ló máa ṣebẹ̀ òun náà ló máa sóúnjẹ fún gbogbo ilé. Wo ṣó tẹ̀lé ní ìtò ṣe yìí á bẹ́tà kó ní kálukú dọ̀mú ìyá ẹ̀gbẹ́ kó ṣòwò ẹ lọ́tọ̀ kí mi náà ṣe tèmi lọ́tọ̀ ẹ máa fún ní kálukú lówó ọbẹ̀ torí pé mi fẹ́ wàhálà ṣó ti yé yín. Kí ló ṣe yín náà? Kílẹ̀ fẹ́ dá sílẹ̀ báyìí? Kí ló ṣe yín náà? Ẹ jẹ́ kẹ́lu yín. Ẹ wo n ta máa ṣe gbọgbọ nìyẹn kó ní kálukú dé àwọn ohun ìyá ẹgbẹ́ ó ti já sílé yín àwọn ọmọ tí mo bí àwùjá ni wọ́n á jẹun kẹ́yìn náà bọ́ sọ́jà kẹra nǹkan ọbẹ̀ bí ó ṣọmọ ọ̀dọ̀ anybody ó ti tó gẹ́ bí ó ṣọmọ ọ̀dọ̀ yín. Mo fẹ́ kẹ́ ẹ méjèèjì dákẹ́. Tẹ́ ẹ bá lè mú ara yín bí òṣùṣù ọwọ̀ kí ẹ para yín pọ̀ kẹ́ sọ̀rọ̀ yín dọ̀kan. Ẹ lè pa èmi o. Ẹ lè pa mí ẹ lè fún mi ní hypertension. Kí n tó ro bẹ́ẹ̀ ṣe jẹ́ kí n tó ro bẹ́ẹ̀ ṣe máa mú lórí gbogbo ẹ̀ náà tún ní jẹ́ kọ́kọ́ mi balẹ̀. Máa fọ́ balẹ̀. Ìwọ gangan ni kò má wà hypertension. Máa fọ́ balẹ̀ fún yín. Ìwọ gangan ni kò má wà hypertension fúnra rẹ̀ ìwọ tó mọ létò yìí ọkùnrin tí ò mọ létò. Kẹ̀rẹ́ o kẹ jókòó kẹ máa jẹ. Ẹ lè parí mi ẹ lè parí. Wàhálà ló kó ti gbọ́ wàhálà ló kó rẹ̀ sí. Láti bá fọ́ balẹ̀ fún yín sí ọkàn ẹ kó wẹ̀rẹ̀ yín kúrò. Ìyá Ṣadé wo Ìyá Ṣadé má jẹ́ kí bẹ́ẹ̀ sí ti rúùmù yẹn o má jẹ́ kí bẹ́ẹ̀ wò ìyẹn láì ní róònù méjì. Wọ́n ti ẹ̀ jẹ́ kí ọmọ nǹkan tó yọ̀ máa ṣe mọ́. Gateman! Bí ṣe wà ó yìí ta ní ìbò tí bí ṣe wà yìí bí wò ìsìn tí máa wọlé tí máa ṣe máa jẹ àtàkùn mú lọ́wọ́ fíìmù. Ilé olórogún màró kọ́kọ́, ilé olórogún dùn wọ́n dòyìn, onígbà lọ́rùn ìwọ ò lè ṣe sàláà náà bí kárí nígbà tá a ṣe sàláà náà bí kárí ìwọ ò lè dá mi lóhùn. Bàbá mi ìmọ̀ sọ. Ọmọ sọ nígbà tá a tún sá ọ̀dà náà ò lè sàmì ọ̀dà ló kọ Jésù. Àmín. Eriwo. Àyàgbó. Àyàtọ̀. Ọmọ eriwo yẹ o ọmọ eriwo ọ̀gbẹ̀rì ni wọ́n máa wo ọ̀gbẹ̀rì tí ń jẹ láàmúlẹ̀gbẹ́ ògiri ẹ ò tí lè sàmì. Ànírésù ní ilé àwa sì ti mọ ibi tẹ́sù kọ́gùn sí. Ànírésù o ẹ dákun èmi ni mo fẹ́ wá bá sọ̀rọ̀ ẹ kú abẹ́sùn ọmọ mi wá bá mi ó lẹ́ẹ̀dí wọn fẹ̀dọ̀ lórí òun ní ẹjọ́ ẹ fẹ́ sọ ilé di ibi tí wọ́n ti ń ṣe ẹ̀wà àgàn tí gbogbo rẹ̀ ọmọ ó wùyùwùyù lójoojúmọ́ kí ló dé ẹnìkan ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín a gbọ́ ti èyí kékeré bẹ́ẹ̀ yìí kékeré yìí èyí yẹ́lò pọ̀pọ̀ yìí tó wúlé tèbi apọ̀ kí bí ọ̀bá gbọ́
kí ló ṣe wọ́n dúdú kirikiri ṣé wo tó gbọ́n ni ọgọ̀ sí ni mo ń bí ọ́ ni ẹ̀. òun ní kẹ́ ẹ bá sọ òun lọ́jọ́ ní wàhálà kò sí ìtò kan mi ṣàkóso tí wọ́n bá ní sùúrù títí tó bá di jọ́ kan sùúrù àpín ẹ bá mi bẹ̀. wọ́n máa bẹ̀ yín lẹ́bẹ̀ ìyà bẹ́ẹ̀ ṣe wà yẹn wọ́n á dẹ̀ bẹ̀ yín lẹ́bẹ̀ òṣì. ṣé wọn pé tí wọ́n bá fìyàn sí ipò ọ̀wọ̀ ó yẹ kán bá bẹ́ẹ̀. òfìsí kú ọ̀wọ̀ kò dúró lọ́pọ̀ ọ̀wọ̀ àbí gbé gbọ̀nà àkúrẹ̀ tàbí kó o gbé lóòkè mẹ́sì. òbúrú òun náà ni mo ṣe fẹ́ gbé gbọ̀wọ̀ yìí òun ni mo ṣe fẹ́ gbé látọ̀wọ̀ tí mo fẹ́ gbé gbàkúrẹ́ yìí tó tún di ogun tó dọ̀dẹ̀ yìí. wọ́n ṣe jókòó yẹn wọ́n ti sọ àgbàdo mọ́dì ó di dandan kó daláwàdà adìyẹ. èmi daláwọ̀ èmi sọ yọgọ mọ́dì. àlọ́ òun kọjá àyè òyìnṣẹ́ kó má kọjá àyè. omi làlẹ̀ ya yín òmùkú bẹ́ẹ̀ bá lè jà èmi kìíní mọ̀ sọ bẹ́ẹ̀ ẹni ọba ni ẹ̀ má jà sọ̀pọ̀nà ni ó gbé onítàn sọ̀pọ̀nà. omi làlẹ̀ ya yín òmùkú bàbá kí lẹ pè mí bàbá àrùn lẹ pè mí ẹ bẹ̀rẹ̀ ẹja. gbọ́n ọ̀rẹ́ yìí gbọ́n bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ tuntun bá láwọ̀ ẹ̀kọ́ gbọ́n gbọ́n ọlọ́run ọkọ̀ yìí ẹ pa fún mi ni mo ń bi yín ni wàwá bí tó ń yí kí bí odò yíbò màá bí. ẹ̀yin lẹ kó ilé ìsinmi. èmi kọ́ ẹ̀rẹ̀ kejì ẹni. a kì í ṣe bẹ́ẹ̀ yẹn mi. ẹ mọ̀ ọ̀gọ̀ yìí. leather chair lélẹ̀. ẹ gbà. àwọn ọmọ pé. leather chair. bàbá lọ́rùn. mo ẹ̀ṣọ́ ara yín wọ́n ti gbàgbé mi. tẹ́lẹ̀ ní ojú mi ẹ mọ̀ mi pé èmi ẹ̀ ṣe bàbá àyà òun máa mi kéèké kí lè fi jẹ́ kéèpé mo mọ iye ọdún tí mo fi rú gáàsì làbú lẹ́yìn àwọn olóṣèlú àgbàlọ́gbàlọ́ mi ìwọ rí mi ní ìrọ̀lẹ́. bọ̀dá ẹ lè fi wọ́n sílẹ̀ báyìí èmi lẹ́tọ́ máa fi sílẹ̀ pẹ̀lú kò ní dáa fún yín tẹ́ ẹ̀ bá lè máa ní pa. èbó kọlọ́gí yẹ́lò pọ̀pọ̀ ìwọ mo bá rí. bàbá mo ti gbọ́ sí. nàá bí n bá lọ tán dúdú kirikiri ìwọ náà nàá bí n bá lọ tán ìwọ rí mi ní ìrọ̀lẹ́ èmi ọmọ òsì àwọn tí wọ́n ti kó níwájú. mo ní ṣó tán ṣọlọ́pàá ètò lọ mú wá náà nìyẹn kí ló rí ṣe fún mi báyìí wò ó jẹ́ ń sọ fún ẹ inú ilé yìí ó máa gbóná mọ́ gbogbo wa bí wọ́n bá ṣe ń fi ìyá gbálẹ̀ báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa fọmọ rí gbálẹ̀ fún wọn. ìyá bọ́lá ẹ kéèbù ẹ ti wọ́n kò wá nínú òtí lọ wọ́n bí mo gbọ́ gbọ́dọ̀ nǹkan tó sọ. ṣé mo sọ fún yín pé kẹ má dà fẹ́mi nìkan sílẹ̀ láàrin wọn. jọ ọgbọdọ mọ màá rí mi so ti gbọ́. mo pa náà nìyẹn. ẹ ti máa tẹ̀lé gàgà bí ìfẹ́ nìkan lẹ́nu tuntun yìí. tí bá ẹ máa ń dọ̀jú. kí lè sọ tẹ bá gbọ́ ọmọ ẹ máa dá sí ìdúlẹ̀ sílé. ṣùrùtù wo lọ́lágbọ̀n ẹ̀gbọ́n yìí kò tó bá ní sọ owó òṣìṣẹ́ máa lè sọ̀rọ̀. ẹ̀gbọ́n alọ́lá òfin lè bá ń sọ ẹ̀ ẹ bó wà ní ẹ lè sọ bí àbí. àǹtí ẹ tàbí pàpọ̀ tẹ fẹ́ bá ẹ̀jẹ̀ máa lọ àbí kílẹ̀ ẹgbẹ́ kílẹ̀ jù. tí màá lọ ń kọ. ẹ lè jókòó bí Dundee United. ọmọ òṣèré rèé. ó wà lára yín. kí lẹ̀ ń jókòó ṣe. ẹ tẹ̀lé àbí ìjọ. ìwọ ògbọ́n ni. kí ni kò fún mi lẹ́yìn ẹ̀ ẹ̀ bá wà náà. ó bí ẹni tí àwọn tó kò wúlẹ̀. ẹ bá a kọ wọ́n sọ fún mi. ẹ bá a kọ lò. ẹ bá a kọ lò. bá a kọ. ẹ bí lẹ́yìn ẹ̀ máa lò. ẹ bí lẹ́yìn ẹ̀ máa lò. kí ló ń ṣe àwọn ọmọ iná. ó ń gbogbo wọn sí ìbọn. ìgbà náà wà ń ṣàbọ̀ wà rálẹ̀ orí gúgù kan mọ́ra. wọ́n ṣáájú pàǹtí wa òbí sílẹ̀. wọ́n ká máa wò ó jù. tán kí ní fún mi jàre.
ṣebí mo kó àwọn owó kan fún yín gbà kan pé kẹ́ fi ṣe plaster ilé ìkẹdẹ̀ ṣe kan kéré sílẹ̀. mo lóò fún mi o ò lóò fún mi ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ojúlé tà ń yọ ní ẹ̀kọ́ kọ̀rọ̀ bíi owó la fi ń kọ̀ ìwọ ọmọ pé lè mọ̀lẹ́bí ní àyè a sì gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ fẹ̀ torí nínú agboolé bá ṣe ń ṣe wà ní wèrè wà lẹni torí ẹ pé ẹni tó gbọ́n ibẹ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ ẹ̀kọ́ fẹ̀ sí. máa organize ni o sì lóò mẹ́rin kankan. mo ti fọ tí mi múlẹ̀ àtìgbà tí mo ti be born again mo ti ṣe gbogbo nǹkan náà. èmi ò rápa ná lára rẹ wọ́n ti bọ́ọ̀nù. ìgbà tí mo ti di àtúnbí nínú Olúwa. sọ̀rọ̀ eléyìí dókítà ló ní kémi náà máa mú oníbìnbá mo ní í kú tá a ń fẹ́ kú. kò sí Olúwa ẹ máa mú lọ. wọ́n mú tiwọn ìdọ́rùn ẹ máa mú lọ. wọ́n mú àmúdáàrún ní màmú nǹkan. bàbá ọkọ mi àdùbáṣọ. ẹkùnrin. ẹ̀rẹ̀ kú tọ́jú dádì. ẹ wo ìtọ́jú rẹ̀ àwọn ìyàwó mi kọ́. àlàáfíà ló wà. ẹ pẹ̀lẹ́. àdúpẹ́. ẹlẹ́sà. wàhálà àwọn kan ti ẹ̀pọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta. ìgbà tí bàbá yìí dé ni wọ́n ṣàlàyé fún mi. bàbá èwo. ẹ̀yin ni ẹ̀yin lẹ ṣàlàyé ẹni wọ́n ń jà nílé wọn. ẹ wo bàbá ọkọ mi sùúrù lẹ wà ní o èèyàn tó bá ti kórí tútù àtòrí gbígbẹjọ ó ti jẹ́ dídò gbúdọ̀ ní sùúrù èmi nìkan gan tí mo wà lọ́wọ́ ẹ̀gbọ́n yín bíbá yìí mo rí bó ṣe ń ṣe mí nínú ilé. tá ń pè ọ sí i kó rẹ kú òun bí ọjà rẹ. ṣé mi ìlẹ́tọ̀ àti sọ̀rọ̀ báyìí. kò wá sọ́wọ́ mọ́ o kò sọ́wọ́ mọ́ o. ọkùnrin rẹ̀ ní sùúrù. ó sàrí pé mò ń bọ́ ọ sọ̀rọ̀ ní ìsìn. ọkùnrin rẹ̀ ní sùúrù. ara nǹkan tá à ń sọ ni èmi lọkọ nú ilé. kúkú máa bá ẹ má bọ̀ ẹ má bọ̀ sọ. adé má bọ̀ ẹ jọ sà kẹ tó lọ ṣe máa rí mi ẹ rí mi o. ọ̀pọ̀ dìbì mọ́tò àkóyọyọ gbogbo mojòmọ́dò lé mi ló ti jẹ tán bẹ́ẹ̀ mi bá tiẹ̀ ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ mò ń jẹ wọn mọ́ ni. ẹ jẹ́ káwọn náà jẹ díẹ̀ bẹ́ẹ̀. sọmọ pé bí èèyàn bá wà tí ìbànújẹ́ bá ti ń sodo sórí ọkàn olúwẹ̀ ọ̀la láròjinlẹ̀ gidi ni o. ìwọ sì rèé ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ẹni tọ́lọ́kọ́ ńlé tó wà ń fọwọ́ kú mi. èmi tó ń wò yìí ọpọlọ ń jà kírè burúkú ọpọlọ ń bẹ lágbárí mi. wo olórí orílẹ̀-èdè wa Ṣẹ́gun Ṣẹ̀gẹ́ Dẹ̀mú tó ń kérésì níjẹta oníjẹta tí gbogbo àdúgbò dàrú gbogbo wọn bẹ̀rẹ̀ sí kọlu pé lóde fà á fún yàn. ibo ló ń bọ̀ bí mo ṣe fọwọ́ lẹ́rán ni èmi tí mo mọ̀ pé mi ló ń bọ̀ àbá ó ń bọ̀ wá gbámọ̀ràn lọ́wọ́ mi mọ́tò ẹ̀ ló gbé síwájú ìtàǹbẹ̀ ìhà yín ló jókòó sí. ẹ sì máa ń ríra. ó ní ń jà lọ́gbọ́n ni bí ìlú yìí ó tòrò èmi mò ń fún lọ́gbọ́n. èmi rò pé látìgbà tó ti di olórí orílẹ̀-èdè pẹ́ẹ́ kí n ríra mọ́ ni. ìdí ọ̀rọ̀ mi wà ní wípé ọmọ ìdákun ọ̀ọ́jọ́ bàbá wa ọlọ́run gbọ́ ọ̀ọ́jọ́ bàbá wa irú ọ̀gbọ́n bó lórí ṣe kọrin ni ó ní ọkùnrin lè láyà mẹ́fà kò burú ọkùnrin kan sọ lọ́bọ̀ olúwa mi yàn fóbìnrin tó bá jọ bàbá wa ńgbà tí bàbá wa fẹ́ ìyá wa ìyá èmi ọmọ pọ́bìnrin máa ń bá rẹ̀ bínú nulẹ̀ ìyàwó ṣẹ̀ṣẹ̀ halẹ̀ ní ọmọ bá rẹ̀ bínú ní ọmọ lẹ́rí mọ́gìrì kò ságin ló dé ó ń bá rẹ̀ jowú ni bàbá wa wá fẹ́ yàwó kejì ogun bá tún dé wọ́n fẹ́ yàwó kẹta ogun ìtúbù àyà lórí ìyàwó kẹjọ bàbá wa gbẹ̀mí yìí sí ìwọ wá fẹ́ yàwó méjì wọn wá ń dá orí ìbáríbù tó ọba sọ́ra àwọn ní ọ̀pọ̀ èmi ò sì fẹ́ fojú sunkún ọmọ mi fẹ́ kẹta sí i bọ́ ọba fẹ́ kẹta. irọ́ ló pa ṣé òun tó ní àbúrò ẹ̀ ní àbò tún fẹ́ dàrú méjì wà bẹ́ẹ̀ wọ́n ti pariwo wọ́n jà ó lè fẹ́ ẹ má fẹ́ kẹta àwọn ẹ̀gbọ́n bàbá ọkọ mi. ẹ rí nǹkan ọkọ ẹ rọra o. èmi nìkan tí mo wà nulẹ̀ ṣé tí rí lulẹ̀ yìí tó ní. wọ́n sílẹ̀ ọkọ ẹ̀jọ̀ ọkú. ó ṣe ń ṣe ìrìn orí nǹkan. kí ló fẹ́ sọ ẹ má dáhùn bàbá kan. ọkú. ẹ̀yin ẹ̀ ó bẹ̀rẹ̀
ọkú èmi lórí nǹkan má jọ ẹ lójú. kí ló fẹ́ ṣe. ṣé èmi bẹ́ẹ̀ ni o. ìtẹ́kì ló ṣe wọ ìyàwó mi èkejì rẹ̀ ìwà jọ lójú ó dídí ọdún kan ní sùn tí ó. ó ní sùn tì mí màá wá jáde ta ṣé ọmọ pé mo pọ̀ lẹ́yìn màá jáde ta màá gbà. àwọn lè gbọ́ àwọn gbọ́dọ̀ ṣe rẹ̀. ṣùgbọ́n tó ní wọ́n jáde síta. wọ́n gbọ́dọ̀ ṣe rẹ̀. ọdún wọn jáde síta. wọ́n gbọ́dọ̀ ṣe rẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe rẹ̀ àwọn kan fi halẹ̀ ni àṣebóbìnrin ni wọ́n fi halẹ̀. kó o tó lọ dákun bá ń bẹ́ o. máa bẹ̀ máa bá wọn fọ. ọmọ àlè ni ó lè jáde ta. ó ti pàkúta sọ̀rọ̀ ọ wà á jọ fíyàwó kan sí kó jẹ́ mẹ́ta tí wọ́n bá jẹ́ mẹ́ta táwọn méjì bá pàmọ̀ pọ̀ lórí rẹ̀ ẹ̀kẹtọ̀ ní bá wọn papọ̀ yọ wá sékè fún sọ̀rọ̀ mi yọ ṣùgbọ́n tó bá jẹ́ pé méjì ò ní pẹ́ kú o èmi ò sì fẹ́ tí ìsìnkú rẹ̀ fẹ́ fojú sunkún rẹ̀ o. ṣé wàá rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi nírọ̀lẹ́ máa fi sọ́wọ́ sí mi kí n má bàa fi di ọdún. ojú mi tí iṣẹ́ rẹ ti parí pẹ̀lú àṣẹ Ọlọ́run ngbà bó bá di déédéé aago kan lóru bó bá ti bù sọ́wọ́ ọ wà péré gbogbo ọmọ ìyàwó rẹ ọ péré wọn sí ní kankan bó bá ti péré wọn sí gbogbo bó bá ti fẹ́ kórè fún ọ bẹ́ẹ̀ ni kò ṣàlàyé bẹ́ẹ̀ kò wá fẹ́ déédéé aago kan lóru ni ọ rújú jà ńlá ṣá. iṣẹ́ àfa. ẹ̀wọ̀n kan wá dànù bó ti dúdú tó. òróró náyé. àtẹnikíní àtẹnikejì ló ń wá agbára ká. ẹsẹ̀ ènìyàn mẹ́rin lọ́nà ẹsẹ̀ ọ̀gbẹ́jì o. adarí kan aláǹgbá ń lérí àbò ń lérí ká. ọ̀tá méjì bá ń ṣọ̀tẹ̀ ìkan apá kan lára àṣà ni. mo fẹ́ bí pé ṣe mí rò ó ẹ̀yin àṣebí. Táyọ̀ mo rí mọ́mí lórí àwọn tó gbé bá lábẹ́ bẹ́ẹ̀dì tó ń ṣépè fún gbogbo ẹ̀gbọ́n àbúrò yín pé ipa máa lówó ju yín lọ. báwo ni o ṣe pè náà. wọ́n sọ pé ẹni ṣòdìdé ìpẹ́ ní lówó tó wa. àwọn mẹ́rin ló máa lówó jùlọ ọ̀hún tí mọ̀ gángan ń lé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ọlọ́run Yínká èké nìyẹn. ẹgbẹ́ mọ́lẹ̀jọ́ kí ló dé kí lẹ ló sọ. kí ló ń sọ. kí ló sọ tẹ́lẹ̀ ń jí bọ́bá ẹ̀ nílé ọkọ̀ oníṣòye. ṣé ti ẹjọ́ sọ fún èmi àtàwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi a máa ṣọ́ yìí ojú ń lọ àjẹmádáwọ́ náà fún yín báyìí kẹ́ tó lè jẹun ni alágbára sátì àmọ́ ẹ̀yin láyé yín ilé olóògùn máa le gan o ẹ jẹ́ bó bẹ́ẹ̀ ṣe rí wa ẹ̀ ń jẹ́kọ́ lọ wẹ́rí yín lódò ní pé wọ́n á wọ́ ọkọ̀ kì í fún yín nǹkan tí ṣe máa ṣe dé Ọlọ́run èké. òṣì ó wà lára yín òun ló bá yín fi rẹ̀ sátì lábẹ́ sọ́ndé. ṣe rí àwọn ọmọ ìyá lọ́lá ẹ̀rọ àfi wọ́n sáyé wọn jẹ́jẹ́ kẹjẹ́ kó máa ṣe tiwọn kí ẹ̀yin náà kẹ́ máa ṣe tiyín ṣe rí ibi tí bàbá yìí fi wá sí ojú ọ̀run tẹ́yẹ fò láì fà pàǹdà láwọn ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹgbọ́n kan tí mo sọ fún yín ẹ gbọ́dọ̀ kọjá ní ilé yìí o fi Ọlọ́run bẹ̀yìn nǹkan tó fẹ́ sọ fún yín nìyẹn. Màámi ṣe bí bàbá kan náà ló bí wa ẹ̀yin pẹ̀lú màmá wọn lè ní jáǹtì tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè ní pé káwọn ọmọ kan má bára wa ṣeré bàbá kan náà ló bí wa ẹ jẹ́ ká sora wa pọ̀ ká ṣera wa lọ́kàn màámi inú ilé màámi ẹ jẹ́ ká ro dáadáa kẹ́ ká tó ṣe o àdẹ̀ kí n ṣọ̀tá ara wa nú ilé yìí o. sórí òótọ́ ló sọ sọ̀rọ̀ mi ti yẹ èmi ló fi wá jọ ṣó wá rí ewu ló sọ pé òun ò ṣọmọ ìyá àgùntàn
àgùntàn ló bojú ẹ̀yìn báyìí ló níyàwó òbí dúdú. mi ì sọ pé kẹ́ wá kóra yín jọ pọ̀ àmọ́ owó tí ìyá ọlọ́lá fi lélẹ̀ òun ni mo fẹ́ kẹ́ jẹ́ ká máa bá lò òun ló sọ pé òun ò ní jẹ́ kẹ́yìn àti ọmọ òun kẹrẹ́ mi ì dẹ̀ ní sórí burúkú mi ì ní fojú sunkún yín ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run ẹ fi wọ́n sílẹ̀ kẹjẹ kan wà láyé wọn káwa náà wà láyé wa. màámi mo mọ̀ pé iṣu ló ṣe gbógun nílé yìí o àmọ́ ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ máa dópin. gbẹ́nu ẹ sọ̀hún ṣínà lóòótọ́ ló jẹ́ pé bàbá kan náà ló jọ bí wa àmọ́ ìyá lọ́lá kò gbà bẹ́ẹ̀ á da ká wà láyé ara tiwa káwọn náà wà láyé ara tiwọn nǹkan tí mọ́mì sọ yẹn gan-an ló máa ṣe o. ọ̀rọ̀ obìnrin. ṣòro kò yí ẹrù tó bá yá yìí mi ní fojú sunkún yín lágbára Ọlọ́run mi ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run. mo ní ṣé bí mo explain fún yín pé HOD wa ò sí around láti approve application for make-up exams tí mo kọ mo wá lọ rí course adviser wa so wá sọ pé màá bá mi rí lecturer ìfún bá mi bá sọ̀rọ̀ mo dẹ̀ rí wọn lánàá sọ pé àwọn ti bá wọn sọ wọn wá ní pé ó likely kò jẹ́ kí n ṣe ní either Monday or Tuesday ṣé dẹ̀ mọ̀ kò proper fún mi kí n lọ ní this time because mo láti prepare dáadáa fún exams mi ẹni mo ṣe ń keep calm kó tó bá dẹ̀ di next one máa lọ. ṣé o ti wá ṣàlàyé bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ tó ló ń bi mí léèrè láàárọ̀ pé kí ni ìwọ ṣì ń ṣe ń lé. dáàdì mo sọ fún wọn. mọ́mì mo fẹ́ rí ẹ o. ṣé kí n ṣe pé nǹkan tẹ́ ẹ sọ wá important. náà o lè sọ tiẹ̀. nǹkan má ló wá bá mi lánàá ó sọ fún mi pé ìgbà tí mọ́mì àwọn jí lóru wọ́n ṣe pé fáwa wọn làwọn ò ní ṣóye àwọn máa lówó jù àwa lọ pé àwa èmi àtẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi. nǹkan ní ìyá òun jí lóru ó wá ń ṣépè. bẹ́ẹ̀ ni. wàhálà àti ẹnìyẹn kò sí nǹkan kan tó máa ṣẹ̀yìn kò sọ̀rọ̀ ń bẹ̀. mọ́mì kó má wọrí ṣé ẹ̀gbọ́n kan tó ọmọ yìí sọ ni àbí ẹ mọ̀ pé wúmà yẹn ó ya wèrè gan ẹ mọ̀ pé nǹkan tó sọ òun làwọn ọmọ yẹn ń sọ síta àbí ṣé ó ṣe nígbà tó sọ̀rọ̀ yẹn fún ẹ ni. kò ṣeré o ìgbà tá à ń sọ̀rọ̀ gangan àǹtí Ṣadé tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wọ́n wá na ọmọ yẹn fún ọmọ ẹ̀kọ́ wọn jẹ́ gbọ́ tán. ṣẹ́rí ń sùn. Mọ́lọ́lá Mọ́lọ́lá. yes mọ́mì. wẹ̀yìn sórí tewúrẹ́ bá ti bojú wẹ̀yìn báyìí ó fẹ́ pè fílẹ̀ pè yín kò sí nǹkan tó máa ṣẹ̀yìn ìbàjẹ́wà jẹ́ tòótọ́ ló ṣẹ́ ìpè yẹn o sórí gbogbo ọmọ márààrún tọ́lọ̀ ń jogún fún nínú ilé Gbọ́láhàn orí wọn ló máa lọ. àmì lágbára Ọlọ́run. kò sí nǹkan tó máa ṣẹ̀yìn aṣíwájú lẹ́yìn èrò ẹ̀yìn làwọn kò sí wàhálà ẹ fọkàn yín balẹ̀. ká fọkàn balẹ̀. èpè. ilé olórogún màrókòkò ilé olórogún dùn wọ́n jòyè onígbà ló ń gbégbá ẹ̀ lákàràbà tí wọ́n fi ń bá a kólẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe sí ọ. ojú ń dùn ẹ̀ ni ṣé wàá jẹ́ kí n kọjá tán kó tó bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ lọ àbí kílẹ̀ tó dẹ̀ fẹ́ fi gbogbo ilẹ̀ wẹ̀ mí báyìí. àlọ́lá èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. tó bá bínú báwo ni bá ṣe bẹ́ẹ̀ sọ. ní ilé ayé má ẹ̀fà má bá mi sọ̀rọ̀ bóyá ń bá mi sọ̀rọ̀ yẹn mí sínú ẹgbẹ́ ẹ̀ ló ti gbọ́. oríṣiríṣi ìwọ ọdún mélòó fi jùlọ tó máa ń gbóná kí ló ṣe é kí ni problem ẹ. Ṣadé ṣó rí ìrànní tẹ́kì tí ẹ̀ kọjá kó tó kọjá àti ẹ̀ àbí kó tó máa gbálẹ̀ lọ ó tàn yín ni mo sọ sí i oyin tí ẹ̀ dá tí ìwà tí ẹ ṣe gbẹ́ ìjìnà tí mo yẹn tó gbà lọ́wọ́ mi tó ń bẹ́ tó pariwo òṣì wèrè ọmọ màmá ẹ̀ náà wá dé wọ́n bẹ̀ sí dìbò kó máa gbà mí. ṣé mi ìyẹn náà ìyẹn nìkan tí dé fẹ́ fún sọ̀tì mi ó máa bàjẹ́ o pàápàá ṣé ó ṣe gbẹ̀ ni ṣé gbẹ̀ ló ṣe ni. ọ̀run ọmọ méjì ń dà nísẹ̀dí kẹ́ẹ̀dẹ̀ béèrè lọ́wọ́ ọ̀tún ń tó ṣẹlẹ̀ kẹ́ẹ̀ béèrè lọ́wọ́ òsì ń tó ṣẹlẹ̀ kẹ́ẹ̀ bá wọn yanjú ẹ̀ ti ya sáré dá ọ̀rọ̀ sọmọ lára kí ló yẹ kó lè tó yẹn èmi náà ti mọ̀ mo mọ̀ pé òun tó fún fèrè orí fèrè ẹ̀fọ́ jáde fèrè mọ̀ fún jáde ni ó mọ̀ fún ni torí ẹ̀ lè kó ọmọ láyà jẹ fún mi ṣó ti yé yín bẹ́ẹ̀ ṣe bí ti yín bẹ́ẹ̀ lèmi náà bí tèmi wọ́n dẹ̀ jọ láṣẹ nínú ilé yìí ni ǹjọ́ yé yín báyẹn sọ ẹ má kọ́ ọmọ láyà jẹ fún mi nìṣó lókè. ìṣó mọ̀ yẹn kí wọ́n ní kọ́kọ́ tó lè fi ẹ ṣe kò sí tí wọ́n lè fi kọ̀ọ̀kan nínú yín ṣe kó tí wò mọ̀ ẹ máa gbó gàràgàrà ẹ ń pọ̀ jù wájú wá gbèsè
ṣé ọmọ yìí pé inú ilé ìlú bá ní mo dẹ̀ sún fún ẹni pé kó jókòó mo dájú pé òun ò lè lé mi kúrò lórí ìjókòó mi o ṣó ti yé ẹ. ẹ ǹlẹ́ o ìyálé ilé wọ́n fi yẹn gbowó Central Bank àbí. ṣíyọ ẹ máa gbó ẹjọ́ ẹ̀kọ́ ó rí bó ṣe ń ṣe ó ṣòun bí ohun asín gígígígígígígí wo Ṣadé jọ torí Ọlọ́run fún wọn àti ọmọ ẹ̀ sílẹ̀ oníwàhálà làwọn méjèèjì mo dẹ̀ fẹ́ wàhálà tèmi ṣọlá tílẹ̀ nílẹ̀ yóò bá ṣe gbá fi sílẹ̀ bàbá tiẹ̀ náà lè dé. ilé olórogún káyìnká ìjà tí ṣàwò òde òru òdìmọ̀dìmọ̀ tí ṣàwò òde ọ̀sán ó di fáfẹ́yìn ìyá mi òṣòro mọ̀nìjà èmi lè sọ fún mi wípé gbogbo ohun tí wọ́n ti ń fẹ́ kí n máa sọ sínú ìgbà yìí nígbà yìí o Wálé àti ìwọ Ṣadé ìwọ Ṣínà Tọ́lálékan àti ìwọ Yínká ẹ̀yin márààrún ẹ wá kóra yín pọ̀ kẹ́ ẹ dèrò ẹ̀yìn kẹ́ ẹ máa bọ̀ lẹ́yìn àwọn ọmọ tèmi àwọn ni kí wọ́n máa ṣíwájú àwọn ni kí wọ́n máa mókè nítorí wípé ẹ̀yìn báyìí ló máa dìde ń tọ̀ yá ẹ̀. ẹ wá ń porí ọmọ ìyáálé yín gbogbo nǹkan tẹ̀ ń sọ nílé ó ní mò ń gbọ́n ta o kò dẹ̀ dáa. ó dáa kí ló fẹ́ kí n fún ẹ báyìí. mi ì fẹ́ kankan mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe kò dáa. bá ń ṣe bí wọn kì í rántí mọ́ wọn fẹ́ bí i pé ṣẹ́ mi rò ó ẹ̀yìn àṣebí ṣẹ́ mi rò ó. ẹ wò àáfà ó ti sú mi ṣẹ́ rí nínú ilé wa báyìí aró orókùn aró radìẹ là ń bá kiri wọn nǹkan tẹ́ fún mi níjọ́sí ìyẹn tí ẹ̀ ṣiṣẹ́ díẹ̀ ṣé wá rí ìyàwó mi báyìí wàhálà ló bá mi fà nílé o ó ń jẹ́ kí n mọ̀ pé òun ní bàbá nígbẹ̀jọ́ ìpè gbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ lórí mi báyìí ìpè inú ilé ọkọ mi yẹn ó máa sú mi ni bàbá ṣé bó bá mi ni mi ì dẹ̀ pé kó má jókòó kí ló dé kí ni mo ṣe. ìyàwó rẹ̀ lérí bá ń fún aláhàpá àwọn yẹn máa ń kọjá yìí wọn fà yóò ní pé báwa fà bá sọ pé ó yà ní ṣe ìkà fún yàn àbá burú torí àná bí wa ò fẹ́ ká ṣe ìkà fúnra wa àyẹ̀mọ́ wa wọ́n ṣe yọnu arábìnrin nítorí ṣẹlẹ̀ ní pé àtọ̀kọ́ fàdúrà lé lórí ni inú mi kàn tiẹ̀ dùn tó sọ pé tí mo fún ọ tẹ́lẹ̀ bó ti ṣe àtọ̀ gbaná sí díẹ̀ ni sọgbọ́n ń bọ̀ lóde mi. bá ṣe bí wọn kì í rántí ọmọ wọn fẹ́ bí i pé ṣẹ́ mi rò ó ẹ̀yìn àṣebí ṣẹ́ mi rò ó ọ̀dàlẹ̀ aya nílé ọkọ ṣẹ́ mi rò ó ẹ̀yìn àṣebí ṣẹ́ mi rò ó àṣebí ó ṣẹ́ mi rò ó. Nǹkan tí mo bá lọ́wọ́ mọ́ mi nìyí o tí wọ́n dárúkọ Yínká Lékan Bọ̀dáwálé àǹtí Ṣadé nǹkan tí mo bá lọ́wọ́ wọn nìyí o. Mọ́mí ṣògùn. Ọlọ́run á ṣáà máa kó wa yọ nílé ìṣá. Ọjà tètè máa lọ. Bá ń ṣe bí wọn kì í rántí ọmọ wọn.
fẹ́ bí pé ṣe mí rò ó ẹ̀yin aṣebi. Ṣe mí rò ó ọ̀dàlẹ̀ aya nílé ọkọ. Ṣe mí rò ó ẹ̀yin aṣebi. Ṣe mí rò ó aṣebi ó ènìyàn. Ṣe mí rò ó ẹ̀yin aṣebi. Ṣe mí rò ó ṣe rántí ọmọ yín o. Ṣe mí rò ó ẹ̀yin aṣebi. Mami. 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 Kí lẹ̀ ń rò? Fọláṣadé. Ma. Ọkọ mi. Yes, mommy. Ṣé ọ̀rọ̀ inú ilé yìí ọ̀rọ̀ inú ilé bàbá yẹn kò tó rò ní? Ìwọ náà wo ogun tá à ń jà lójoojúmọ́ nínú ilé yìí. Ó ga ọ. Ó ṣe jẹ́ pé ilé olórogún ilé ogun ni. Kí ló dé? Táwọn obìnrin méjì máa bára wa nílé ọkọ tó jẹ́ pé bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ òun la máa bá káàkiri. A ní gbèrò bá ṣe máa di ìrẹ́pọ̀ táwọn ọmọ wa máa wà lójú kan àfi ká máa jà lẹ́yìn èní ìjà ọ̀la ariwo. Ìwọ náà wò mi ò lájọ tí ìyàwó bàbá ẹ̀ ti wọnú ilé yìí mi ò ní sinmi látàárọ̀ dalẹ́ rí wàhálà ìdààmú ni. Tó bá dẹ̀ jẹ́ pé mo mọ̀ ni Ṣadé mi ò ní gba bàbá ẹ̀ láàyè kó fẹ́ ìyàwó mi lè mi. Àmọ́ ó bà ní o kò tí ì bàjẹ́ tó bá yá mi tí ó bá yá mi màá mọ bí tí màá kó ẹrù mi lọ torí pé kí ni ìkọ̀rọ̀gùn ayé ó bẹ́tà kéèyàn kú lọ. Mami. Ṣó ti yé. Ṣé mọ̀ pé ibi tí orí bá dání sí là ń gbé? Ọ̀rọ̀ Ọlọ́run náà dẹ̀ tún sọ wípé ẹni tó bá forí tì dópin la ó gbàlà. Ẹ ronú tiwa àwa náà àdírò àdìgbà fún yín. Ṣẹ́gbọ́n mami. Ẹ má ronú ṣẹ́gbọ́n. Ṣé ọkọ mi ó ṣe mo dúpẹ́. Ṣé promise pé nìyẹn? Bọ̀dá, sómi yẹn tẹ́ yín lọ́rùn ṣá. Dákun tí ẹ fi ọ̀rọ̀ mi lẹ́nu kí ni gbogbo òsì tíyàwó ẹ̀ tó ń ṣe yìí gan wọ́n dá mi lóhùn èmi ọ̀rá yè gbẹ́dí ẹsìn o èmi ọ̀rá yè ra tamọ́ra yọ o bẹ́ẹ̀ kọ́ra ṣe wèrèwèrè ó ṣe o. Ìyá Lọlá. ìjọba wípé mo là ń dúró dè látẹ̀ kan torí ìta rẹ odùbáyì náà lọ ní ìta ló ń ṣe ó ṣe tẹ́lẹ̀ dẹ́ ọba ṣe tèmi ní ọmọ kan lóhùn ẹ sọ́ra o níwèrè o bọ́ọ̀bá níwèrè ọ̀ lárò mọ́ o bọ́ọ̀bá lárò mọ́ wò ó jẹ́ kí n sọ kíní kan fún ọ ìdí ọjọ́ ní ilé ọ̀bọ o ẹ̀wọ̀n sí ní okùn dí rẹ o bọ́ọ̀bá sọ́ra rẹ ọkàn dénú yọ. wo ọmọ mi wo ọmọbìnrin tó jókòó orí o ní igi àkọsí ọmọ mi tí àwa bàbá Yorùbá wa tá à ń pè ní ìyáálé ọmọ mi ni òun ló bí ìyálájà gbogbo àwọn tó wà nínú ilé tí wọn gbọ́dọ̀ gbé èèyàn kò sì gbọ́dọ̀ kó wọn mi torí pé ìta bá fọ́ gbọ́lọ́gbọ́gbọ́ ìta bá fọ́ gbàlọ́gbà gbàgbà kálẹ̀sẹ̀ gbọ́nà ètí ń bá sọ lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ nígbà tí ọmọ mi èyí ìyáálé tó wá ní ọ̀run torí igi tó rù tọmọ pé igi tí àrígbísẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní fíìmù orí ara rẹ̀ ló ń fi tiẹ̀ gbogbo wàhálà ó wá ní ọ̀run o kábọ̀ òun ọmọ ọ̀dọ̀ kan tí ó ṣe ìhẹ́lẹ́bù tí ó ràn òun nígi làwọn àgbà ilé ìbí ọmọ ọ̀dọ̀ fún. Ta lọmọ ọ̀dọ̀? Ta sí àbúrò ká. Bàbá kó yẹ kẹ́ pè mí lọ́mọ ọ̀dọ̀ náà ìyálé ilé ara mi lèmi náà. Ta fi ẹ̀jẹ̀ ìyálé ilé kékeré má bẹ́ẹ̀ ta ló fi jẹ́ ìyálé ilé tó ń sọ pé yán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 y
lórí ní ìyáálé ilé mẹ́rin tó fi jẹ ìyáálé ilé òun gbádùn mi ọmọ mi òun
làwa gbà fún bí ọmọ ọ̀dọ̀ òun ni ìyàwó kékeré òun ni ó wá jẹ́ bí olùrànlọ́wọ́ fún lè. bẹ́ẹ̀ta ọmọ táwọn ẹgbẹ́ sí ni yà láàrún wá yà láàrún kọ́ sọ mí di sàwáwú ẹ olórí jàtújàtú bí ẹ sájà parí ìta sí yìí èmi rẹ̀ á wà bọ́ sí bóyá lẹ́kọ̀ọ́ lálọ́ tá ti lọ mú ẹ̀kẹ́ dáadáa wàá sọ ẹni tí o lè dámú nínú èmi pẹ̀lú ẹ̀ ìgbà tí igi tí a gbà lórí ìyáálé àwa gbélé òun lórí òun náà wá ní ọ̀rùn wọ̀hún o ìní kankan kan làwa ní kí láwàá sí ní ìsín o ló fi wá ní ọ̀pọ̀ sókàn ẹ̀yin méjèèjì ẹ wò dáadáa ìyàwó ọkọ mi ni orí èèfọ́ ìdán ìdùn ìyàwó ni wọ́n lẹ́ẹ̀kan sí kí wọ́n níta lákọ̀wé ọba náà rẹ̀ bọ̀wọ̀ ọba náà lọ́jọ́ kan orí èèfọ́ ẹni ọba lọ́rọ̀ sọ sí tí mo sọ yìí kọsọ èyí tí ọba lọ́rọ̀ sọ kọ́rọ̀ náà dẹra mọ́nú bíi ti ọ̀gẹ̀dẹ̀ láíláí kọ́mọ́ lè gbérí mọ́ ọlọ́rọ̀ sọ ìyá Sádé. ẹ̀rọ àmì. ìyá Lọlá kí ló ní tọ́ sọ. èmi tiẹ̀ ní ọ̀rọ̀ tó gbàgbà ṣùgbọ́n máa fún mi láàyè ìṣẹ́jú kan mo mọ̀ nísìnyí. tọ́ ọba ti sọ ní ìsìnkọ́ jẹrà mọ́ nínú fáàbàdà kọ́rọ̀ nǹkan jẹrà mọ́ nú kọ́ ọmọ òwú kọ́ ọmọ bẹ́ sínú yàrá rẹ̀. ìyá Bọ̀dé ṣé ò sí. ìyáálé mi ṣe bí ọ̀rọ̀ kan ni ọkọ wa sọ sílẹ̀ yẹn ẹ̀ tí ẹ fèsì ẹ̀ dẹ̀ yí padà ẹ̀ dẹ̀ wá jókòó síbí. èsì kí ni mo fẹ́ fi mi ì lésì kan ti fẹ́ fi. ẹ lè sì tẹ́fẹ́ fún un. mi ì lésì tí wọ́n fi. ó dà kó rí bóyá kò yé yín kẹrẹ kéwì ṣàlàyé ìyáálé mi ǹjẹ́ ẹ rò wípé ó yẹ kí ọkọ wa tún fẹ́ yàwó. lọ́nà wo ni ò yẹ kó sọ pé òun fẹ́ fẹ́ yàwó lọ́nà wo. ṣó ní ìdí ẹ̀ ní kí ló fẹ́ fi ṣe. òun tó fẹ́ yàwó mọ̀ pé òun nídìí ìyàwó tó ń dẹrù pé ó tún yẹ ká tún máa bá rùn ó ti fi ìyàwó hàn wá dẹ̀ ti gbà tọwọ́ tẹsẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. ẹ̀yin àti talẹ́jọ tẹ́wọ́ gbà. èmi àti ẹni. ìyáálé mi kátẹ̀ léèyàn fẹ́ fẹ́ yàwó ẹ̀yin náà ẹ wò báwa méjèèjì ṣe rí tíyàn bá máa jọ̀pọ̀ lọ á jẹ́ ètò lẹ́yìn ẹ wo orú nǹkan tó lọ gbé wá yẹn tó sọ pé òun fẹ́ fẹ́ lé wa ẹ wò ẹ yá dìde nísìnyí kẹjẹ ká lọ bá ọ ká lọ fún lésì wípé ìyẹn ò tí ì débi tó máa dé dúró. kò ń ṣèmi àti ẹ ṣóòrí jẹ́ kí n sọ kinní kan fún ẹ ṣóòrí nígbà tó ti lè fẹ́ ìwọ tó ti fẹ́ ilé mi ó yí dandan kó fẹ́ yàwó léwọ náà kódà kò bá jẹ́ ìyá ẹ̀ ló gbé wá níyàwó wàá gbà tọwọ́ tẹsẹ̀ ni kò sí nǹkan tó máa ṣe sí i. ilé ayé yìí máa le o ìyáálé mi ọlọ́gbọ́n ẹ fẹ́ràn ọkọ wa ẹ nífẹ̀ẹ́ ibi tí wù ú mọ̀ tẹ bá nífẹ̀ẹ́ ẹ wà máa bá pa irú èròkérò tẹ jókòó síbi tẹ ẹ pa yẹn ó máa ṣe ọlọ́ngbọ́n ẹ kàn bímọ ọlẹ́dà fún lásán ni ẹ nífẹ̀ẹ́ rárá bí bá ṣe bẹ́ẹ̀ ní sọ ẹ ní jókòó síbi kẹ máa sọ pé kó fẹ́ ìyàwó kọ̀ ìkà ni. ọ̀bùn máa gbóni yẹ̀yẹ̀ èmi ò fẹ́ràn ọkọ wa tí n bá fẹ́ràn mi sọ pé kó fẹ́ yàwó àbúrò kò fẹ́ kó fẹ́ yàwó léwu nìyẹn o oníyẹ̀yẹ̀ ó sì máa fẹ́ àìmọye ìyàwó ní tó bá fẹ́ dà ló máa dà ní tó bá fẹ́ dà ní kò dà. Get it, go marry me. See me, you don't feel so bad. Remember, Nagara, you were in the wacky. You can't go Yankee. You can't forget me totally. Mi ìbálò sòsò tẹ̀hún yẹn ṣùgbọ́n mi ò ní owó nínú báàgì owó tó kù lọ́wọ́ mi mo fi mọ́tò débí báyìí. mi bó ṣe ń wò mí màá mo ní takoli kan tí màá pẹ́ torí pé ṣé ọmọ tó ìyá gbọ́dọ̀ jẹ́rú ẹ̀ ọlọ́run ó mọ kan tó máa ṣẹlẹ̀ mo ní takoli kan bí tó máa fi bọ́ wọ́n ń jí mi ní ìkan o mo lè pa ìdànù bó ṣe ń wò mí mo kálá kan torí wọ́n náírà mo ti pàǹtí kan báyìí tó tajà ń bí tó yí ẹ. wọ́n ní kí n lóògùn ẹ̀ ó ní lóògùn bóyá dá tó yìí
wọ́n láyé ẹ̀ bóróró wo wọn ò kí ń jalè níbi tó wà yìí o tó bá lọ ṣòfò bàbá kan lásán swallow tó yí ẹ báyẹn lọ́jọ́ kórìí ẹ kú. tí a ti gbà ẹ́ tọ́ báyìí ni mo ti wo súrà ẹ ni mo ti mọ̀ pé wọ̀ yóò lè mọ̀ọ́re tó bá dàgbà ṣé o notice pé à ń tọ́jú àwọn ike agolo Cerelac sílé o notice ẹ̀ báwọn agolo yẹn ti pẹ́ torí tiẹ̀ ń ṣe ń tọ́jú ẹ̀ torí ọjọ́ rẹ̀ gùn bí tí ẹ ṣe gbó bí gèlè ọmọ ológun yẹn mo ti mọ̀ pé at the end of the day o lè má fẹ́ mọ táwa ń ṣe fún ẹ lóore. kò tiẹ̀ mọ́. o gbọ́ pé kò hold on àbí mo ní kò hold on tó sàláìsì sòkò orí ẹyí ni káàtì ẹ̀ gbà pé wọ́n ń ṣe patí ládùúgbò àwọn tí wọ́n nífẹ̀ẹ́ mi dẹ̀ gbóúnjẹ wá sílé ṣé ẹ̀ ní jẹ́ kí n dékẹ́ tó pé kẹ́ tó máa jẹ́. bàbá kò ṣe pàtí. níbo lẹ ti wá lóúnjẹ o. yàrá ọjà káàkiri lọ géènì tá a rí ń bẹ̀ gbàtẹ́ tètè dé láti mú tàbí aláìsí tàgídì. ọ̀rọ̀ yín lé sí i tó bá jẹ́ mo ti jágbàràn ọwọ́ yín lọ lábẹ́ bíríìjì tètò ti ṣáwé ní ìjẹnu yín tẹ́ ẹ ti kú tí ṣe bẹ́ẹ̀ sùn ẹ̀ ń gbé ẹ̀wọ̀n tẹlifíṣàn ẹ̀ ní lọ́pọ̀lọ́ láti máa tẹ̀lé nínú ọ̀rẹ́ àmúdúró de olùkejì ní kan nìyí. ó tún kàn àwọn náà. ó kàn wọ́n afẹ́ṣe mítìnì àlàáfíà rẹ̀. ẹ káàbọ̀. bẹ́ẹ̀ ni èmi ni mo ní kí n rí ẹ̀yin méjèèjì mo fẹ́ ká ṣe ìpàdé àlàáfíà èyí ni bí àlàáfíà ṣe ẹ̀yin sùn ìpínlẹ̀. Iṣẹ́ kújò mo gbọ́ ní àárín ìgboro káàkiri wọn ní máa ń ṣòro pé ẹ̀yìn lẹ́yìn lọ rí aláàfáà rẹ̀ nínú lẹ́yìn lára wa wọ́n ṣàlẹ̀ máa ń ṣògùn ẹ̀ máa ń ṣògùn kiri ìgboro. Well, mi ò mind anybody lè protect ara ẹ̀ anyhow tó bá ṣe wù àmì anybody lè protect ara ẹ̀ ṣùgbọ́n mo kàn ní kí n sọ fún yín èmi náà mo ní bí mo ṣe ń protect ara ṣẹlẹ́bù èmi ò gbé ǹdé mi mọ̀ ọ́. ṣẹlẹ́bù bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò mọlé olóògùn yà mo dẹ̀ lè búyàn mo lè ṣóye yín ẹ ṣáà ti gẹ̀ so sẹ́yìn bá ń fi oògùn protect ara sí yín èmi á ṣe kí ni màá protect ara mi bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ṣẹ́dá mu tẹ bá rí ọkàn ní kí n sọ fún yín pé kí àlàáfíà kó lè jọba ní ilé yìí àbáláyé mi ní ká ṣe kí ni ká ṣe sábàbí sábà ara wa ẹ máa fògùn yín protect ara yín lọ pé Yorùbá ní tí agbọ́n bá rorò àbá onílégbé èmi fi ìpè mi ò ní lára ṣóye ibẹ̀ mo kàn ní kẹ́ sún báyìí kémi náà lè ráyè ṣe kí ni kí n fi bí ẹ tẹ̀bọ́dẹ̀ wá sí pé àti sún ní lára ẹ̀kú dìde ìyẹn ìjọsìn ìfẹ́ ṣe ti yẹn níbẹ̀ yẹn so kí àlàáfíà kó lè jọba nílé ni mo ṣe pè ní ti ayọ̀ ni o. kí ló ga ń bẹ̀ ta ló sọ̀rọ̀ tẹ̀ sọ kó ga kí ló ga ń bẹ̀ àbí kí n fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àgbẹ̀ máa owó máa yìí. irọ́ ẹ má kọ̀wé séṣu ni o tẹ bá invite èṣù ara ìwà lásán abá ní nicely ó tún fẹ́ máa ṣe gbọ̀ngbọ̀n. Tàáké àtọ̀bẹ àtàdá ṣìṣà ló ń ṣàwọn wẹ́lẹ́wẹ́lẹ́. Ó wá sọlé omi àmúdógò ẹran ṣáà dáadáa kó má ṣe ṣe ìgbẹ́ni ńlá. lẹ́kọ̀ọ́ yàtọ̀ ló pè mí ẹ́. wọ́n á mú èmi lọ́wọ́ bẹ́ẹ̀ gbọ́ ó ń ṣí èrè ni. kí ló dé bàtà ń dọ́wọ́ gbọ́dọ̀. ṣé mo kó bàtà yìí ni. ṣèbú ọ̀rọ̀ tó ti wá sí ìtọ́ ọgbọ́dọ̀ máa ń pè é. ó ṣe mí. ta ló kó bàtà. bẹ́ẹ̀ ni ó kò. ọ̀dẹ́ ìwọ ló kò lọ́gbọ́ ọ̀gbìn jọ. ó ń bọ̀. òun náà là ó ń bọ̀. bá ọ̀gbẹ́ni ló bá yọ omi kí ló ń ṣẹlẹ̀. ọ̀gbẹ́ni òun fẹ́ gan owó lè sọ ń gbọdọ̀ kó bàtà kí ló wọ́n lè orí ẹ̀ náà. ó dà kó dá kí ló ṣí ẹ̀ kó o fọ́dọ̀ balẹ̀ rárá kí ló ń wọ́rí orí ẹ̀ náà. ṣé mi ló fẹ́ máa bá pa gbogbo pàpàpà yẹn ló fẹ́ máa ṣé mi ló fẹ́ máa bí kí ló ṣe orí ẹ̀ náà. ó ṣe ń lo nǹkan tèmi dàbí wà ó kí ṣọ̀tà ẹ̀ kí ló ṣí ẹ̀ náà. ó ṣí èrè ṣàyẹ̀mí ló ń lo oògùn. ṣé àwọn sísá àgọ́ lè máa bá sọ pé
àbúrò sì lọ́ta ẹ̀ kí ló ṣe lọ. wá kí ló wọ́ yẹ ọ́n yà nǹkan bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ mi láìjọ orí fẹ́ẹ̀ fún ẹ ó dà bó ṣe wà lọ́wọ́ ọ̀tá ẹ lẹ̀. ẹ máa wọ̀ yìí ó dà jẹ́ kí wọ́n sọ fún ẹ tá tí ẹ wo àwọn pàdé mi lọ́dọ̀ ní yankí ọ mẹ́jọ ló máa ṣẹ̀ṣẹ̀ ń ṣe ojú àárọ̀ sóyè. kí ló ṣe àwọn ọmọ tí ó lójú bàtẹ jẹ́ kí mi sọ fún ẹ láti Chicago sí ọ̀n kó bàtà àwọn afẹ́mi kì í ṣe ìgbẹ́ táwọn ọ̀rẹ́ máa gbọ́ afẹ́ ló ń wọ́ yẹ. jẹ́ kí wọ́n sọ fún ẹ tá tí ẹ ò tó bẹ̀ láti gba bàtà ìmọ̀lẹ̀ jáde kí n ṣe wàhálà. wá ọ̀gbẹ́ni bàtà ẹ gbọ́dọ̀ já o. bóyá mo sì máa bọ́lẹ̀ fún ẹgbẹ̀rin náà ni olóṣì akúti sanwó ìfáwọn àti wéèrè bàtà ẹ gbọ́dọ̀ já lọ́nà àwọn wálé o lórí bu ọmọ wá ìlú àtẹ̀gbẹ́ wẹ́rẹ́ iṣẹ́ méjì àlọ́. tí ò sí èrè ó kó wúlẹ̀ báwo ó sì gbẹ létí màmá yín gba apá mọ́mí ẹ̀mí lórí púpọ̀. kí ló dé wọn lò fẹ́ rí mi bẹ́ẹ̀ kí ló ṣe é. mo gbọ́ pọ́n ní ìyàwó tí dáadé aṣẹ fẹ́ ń fọ́nbù sí i. mo tọ́ ni. òun yìí gan ẹ̀rẹ́ wá ṣe bí ìgbà tẹ́ pé kínní èèyàn tẹ́ pé òmù gọ́gọ́ wá bí kò dẹ̀ ní mú gọ́gọ́ lọ́nu ilé yìí ó wá ní àgàn lòun nínú ilé yìí ẹ̀yin ò ṣàgàn náà wọ́n ní wá ẹ ṣe ẹ máa ṣe yẹsùn ẹ máa ṣe yẹsùn èèyàn tẹ́ pé tó bá gbé wá gbígbóná fi jẹ́ gbé gbóná fún tó bá gbé wá tútù kan kẹ́ gbé gbóná fún kó lè mọ̀ pé yẹ́sì àwọn tó ń gbọ́ wá bá bí wọn ṣe ẹran yìí lọ wọn lè wá ṣe yes ma fún kí ló fẹ́ fa gbogbo yẹn náà. o ṣe ọkọ mi sórí dídákẹ́ tí mo dákẹ́ kì í ṣètà ilé já ṣùgbọ́n torí tiyín ni torí pé kí ni ẹni tí ò bírú ẹni ni kò lè mọ ìyẹn ni tó bá jẹ́ pé òun náà ti bí kan sáàrin yìí ni kò ní máa fojú burúkú wò mí kò ní máa fi wẹ̀yìn náà ṣọmọ ẹni tó ń tẹ aṣọ ẹ̀ mọ́lẹ̀ ó lè faṣọ aláṣọ ya mi ì dẹ̀ fẹ́ ṣorí burúkú mi ì fẹ́ fojú sunkún mi torí tí ni mo ṣe rán dákẹ́ bí mo ṣe ń dákẹ́ yàn kọ́lọ́ lẹ́gbọ̀n náà kó wá ṣàánú mi kó gbé mi jẹ kó gbéjà mi jà. màmí yarí ń pa ọ̀rọ̀ ọmọ rẹ̀ kó sí nǹkan tó máa jẹ́ níbọ̀dì wa àkàndé Olódùmarè là wa tí ò ṣe farawé yes ẹ má wojú ṣe rárá ẹ má wojú ẹ kò sí nǹkan tó fẹ́ fi wá ṣe àwa ń ṣe kínní ṣóyè yín àkàndé Olódùmarè tọ́lọ́run dá ṣóyè yín tí ò ṣe farawé là wa èyí tó tẹ wá pé mọ́mí ìjídé yẹn náà tó tẹ wá dáadé rúpọ́ máa ṣàp wọ́n wá lọ ń ṣe ìdọ̀bọ̀yọ̀ fóun náà àwọn náà wá ń ṣe lọ́dún ó tẹ̀ tí wá mú yín bíngò ó ga gan o ó ga gan ó dẹ̀ ń dùn mí gan. Yes. Èmi náà lè rí ìkẹyọ chewing-gum ní ojú yín kúrò. ṣé o ti gbọ́ ọlọ́run kókò jáde òun gbàgà jáde òun ṣí ààrẹ kí ló ń ṣe ẹ́ náà ó gẹ́gẹ́ bí àìsàn àbọ̀ gẹ́gẹ́ bí CNN. kànfàmù ló ti ń gbọ́yàn gbẹ́ni láti ìlú kiri fáwọn kí ló ń ṣe ẹ́ sọ fẹ́ máa làbúkà fáwọn ni èwo ni sọ̀rọ̀ ìrànlọ́wọ́ olólọ́pọ̀ sáwọn ọmọ sí wa olóhùn ṣe kiri fáwọn ọmọ sí ó mọ̀ pé dáadáa ò lè jà ṣùgbọ́n lábúrò tó gbójúlé o kí ló ṣe ẹ́ ṣé mọ̀ pé mẹ́wàá làwọn táwọn bá bù ẹ́ lásán. dápọ̀ àyà pẹ́lẹ́pẹ́lẹ́ ni ó dàbí pé ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni sùn ṣé àwọn ọ̀yà yín náà ràn yín wá ni àbẹ́yìn fúnra yín lè decide láti wá on a suicide mission. ẹ̀gbọ́n òsì lẹ́nu ẹ̀yẹ mo ò bẹ́ẹ̀ kàn ní ṣe ti pa ara ẹ̀ ní àṣọ sì ń já wait. máa gbọ́dọ̀ kú ara wa ni. tí ó bá jẹ́ pé àwọn ọ̀yà yín náà ràn yín wá àtẹ̀yìn àtàwọn fọ́fadà àtàwọn fọ́mọdà yín ẹ máa bá ẹkùn tèmi níbo ẹ máa bẹ́kùn mi ní bùbá àbálàyé mi ò yé yín àsọ̀rọ̀ tó ń sìn ìwọ sọ pé ṣé mi mọ̀ pé ẹ̀yin pọ̀ ẹ̀yin mẹ́wàá ni yín ẹ máa bò mí tẹ́ bá bò mí kí lèmi gan máa ṣe máa fà yín ya bí aṣọ. ìyàwó ojú ìjà ti ṣú o àmọ́ ó bọ̀ àrọ̀ tó máa rọ̀ báyìí orí gbọ́dọ̀ máa rọ̀ yẹ lórí. yes gbígbóná ló máa rọ̀ ṣé o ti ń gbọ́ sí nǹkan tó ti lẹ́lẹ̀ jẹ́ kó máa gbọ́ gbígbóná ló máa rọ̀ lé lórí ògbóni tó fẹ́ kọ fún mi gbòòrò ni
wọ́n á lè mi òyìnbó jẹ́ ọmọ sàájà wọ́n á ní ọmọ náà ta lọ́mọ ọ̀gbẹ́ni ṣé o gbọ́ pé náà ta kù lọ́mọ tó bá gbé mú yẹn máa gbẹ́ mú yẹn fún ẹni ó ṣe ọmọdé yẹn ọ̀gbẹ́ni ti bẹ̀ yín bọ́ express advance. ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi ó máa wo wọn mi ti ẹ̀wọ̀ lẹ́lẹ̀ mi ráwọn nǹkan tó ń sọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn yáyàn ò ní pẹ́ fojú sunkún ibẹ̀ ṣe wà yìí àtẹ̀yìn àtàwọn yáyìn tó dẹ̀ ràn yín wá yẹn ẹ̀ ní ṣe wà lè àṣàrà sí tí àlùkùrán máa wọ́n ọmọ òṣì ọmọ àbí ìpàdé nínú ilé yìí òkè àwọn àjọ bẹ̀rẹ̀ ni wọ́n ràn yín wá àwọn yáyìn ò fẹ́ jẹ wọn ọ̀rà. ṣé orúkọ tẹ̀ ṣe fún mi ṣódà mo ṣá sọ fún pé ara ọmọdé yóò yá mo fẹ́ gbé lọ sí hospital lè dá mi lóhùn. àti gba owó ní nǹkan tó ń ṣe ọmọdé ti ṣe. láti jẹta. ọba ṣáà ó dé lóhùn. lọ́wọ́ ọmọ bá yín fún àlàáfíà ẹ bá dẹ̀ wá ní sùúrù kò jẹ́ pé gbà tó bá bọ́ sí dìpàtímẹ́ǹtì ìwé ni màá fẹjọ́ mi sùn fún mi. a dẹ̀ tún wá sọ fún ìṣẹ̀lẹ̀ já wọlé ẹ kò já wọlé ṣá ẹ nìkan ni. ṣé o mọ̀ pé ràn lèmi mo ṣe já wọlé. inú mi lẹ́nu pẹ̀lú àdé ètí. jọ torí ọlọ́run ìbẹ nọ̀rọ̀ ní ìbẹ sọ̀rọ̀ bàbá ọmọ mi ni mo wá bá sọ̀rọ̀ ní ìbẹ sọ̀rọ̀ ṣó ti yẹ. ẹ máa pẹ̀lẹ́ o ìyá bó ti ń sin. ẹjọ. ṣé ló yẹ kẹ́ dúró tí wọ́n fi wọnú yàrá yín wà àmọ́jọ́ pín yàrá pọ̀ fún wa ni. ẹjọ torí ọlọ́ẹ̀yin obìnrin ẹjọ ìjẹ́ máa jẹ́ kí àlàáfíà kí ó jọba nínú ilé yìí. bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́ síbi tó gbé wálé. irú ròǹbòrùn irú tinúlé ní títa ẹ jọ ìyá bó ti ń sin ẹ work out ìyá kéré ní tòbídò ẹ bọ́ ta yàrá mi. mo mọ̀ kọ́ dájú pé ò lè nà mí mo mọ̀ kọ́ yẹn dájú ẹ wò ó ti yín tó bá wù yín kẹjọ kọ́ ọmọdé yìí kú sí i lọ́wọ́ ṣe é gbọ́. ìwọ́n tiẹ̀ tẹ́lẹ̀ yẹn lọ́jọ́ fọ́ọ̀sì bẹ́ẹ̀ yọ rẹ̀ fọ́ọ̀sì náà. mo kàn ní ṣe lé sáré ń bẹ̀rẹ̀ mi jáde kí ló ń ṣẹlẹ̀. ṣe ìdúró náà tó yẹ pé àwọn ọmọ mi méjì wọn ò lè ṣe kó má jà lójúmọ́ ìjà láàárọ̀ ìjà lọ́sàn ìjà lálẹ́ tálẹ́ àná yẹn tiẹ̀ tí wá worst jù yẹ pé ààrùn oorun sùn tílẹ̀ fi mọ́. irú ọ̀rọ̀ oorun wo ló sọ lẹ́nu o ní pé ẹ̀rọ oorun sùn oorun ní okùn yìí ṣebí dádì àti mọ́mí yìí náà ṣe báwọn náà máa ń jà lókè wá ní pé kinní kan ṣe kinní kan. má fi ìjà tiwa yẹn wé ìjà tiwa yẹn wẹ́ tí yẹn bí Holyfield àtọ̀kọ́ gànjà ni. Holyfield kọ Tyson mo rò bọ́rọ̀ torí ẹni torí ẹ pé ló fẹ́ bá mi sọ ni. àwọn tíjà ti wà lẹ́jọ́ wọn bí ẹni tó fẹ́ wá bájà ló ń wá lọ yẹn ọlọ́run tẹ̀lé ni máa ń sọ̀rọ̀ jù kò bá ti gbá mi lẹ́sẹ̀ ó ti súnmọ́ mi gan lókè. ní ní sùúrù kéde mi ní mi fẹ́ sọ̀rọ̀ òun fi mi gbọ́ tẹlifíṣàn. anyway ẹbí ẹ̀kọ́ náà òwò tí bàbá ṣe kù lọ mọ́ra wọlé ẹ pẹ̀lẹ́ o bàbá bó ti ń sin ogún mo bí ọmọ kókó ọgbọ́n mo dàgbà ọmọ èrò wa báyìí mi kìlọ̀ fún àwọn ọmọ ẹ o báyìí mi kìlọ̀ fún àwọn ọmọ ẹ o bó ṣe ń gùn mí inú ilé yìí níjọ́ kan máa gunra wa òkú bíi mẹ́rin ló máa bọ́ lọ́hùn-ún lé níjọ́ kan náà o torí pé èmi ò mọ̀ pé nǹkan tó wá fi mi ṣe ń bìbà yìí nìyí èmi náà lè bímọ tèmi mímọ bí tọ́ wà o ọmọ ọlọ́mọ kọ̀ọ̀kan ò dẹ̀ lè wá pààyè òní ìyá o báyìí mi kìlọ̀ fún wọn torí tí bá bò wọ́n bí eṣú á le gan o. Daddy. Daddy. So, ibi ba ilẹ̀ wà. Tẹ wá school mi sí ti room pé ẹ̀ ń bọ̀. Tí mo dẹ̀ sọ fún pé mo fẹ́ dé school lọ ṣe assignment tí mo fẹ́ ṣe. Daddy. Ọjà o. Ẹ ṣáà fún mi lọ́wọ́ tèmi kí n máa lọ. Jọ́ my friend jókòó. Mo ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ tán ni. lọ́dún dè ní mú un bọ̀. Daddy, ẹ wò kọjá o. Ẹ ṣàwọn àti ìjọ kọjá o. Sórí bó ṣe pa fẹ́ wọnú yàrá mi láìkanlẹ̀kùn bí ẹni pé yàrá ìyá ẹ ló fẹ́ wọ̀. Ṣẹ́jọ́ wọn ni, kò ṣẹ́jọ́ wọn náà.
àwa náà dẹ̀ tọmọ rí bọ́tí àbẹ̀mí bẹ̀ wọ́n o báyìí mi bẹ̀ wọ́n o báyìí mi bẹ̀ wọ́n o torí ìjọba máa gbéwèrè yẹn jáde nulẹ̀ yìí lólógidì késekése náà rí wọn èrí kàṣàkàṣà bàbá késekése ni omi ò fóṣì o. ìwọ náà mọ bó ṣe rí lọ́wọ́ mi ó mọ̀ pé mi ò fi ẹ́ rẹ́ ìkankan nù wọn tí ẹ máa dọ́nà táwọn máa ń ṣe bí ọmọdé ṣe bí wàá máa ṣe bí àgbà. àgbà òṣìwò ayé àgbà òde ní da àgbà òṣìwò màá yẹ kó sọ mí di ìyá má jà ń títì àgbà òṣìwò tí bá rìn nílé mi ò rìn tí bá jókòó mi ò jókòó tí bá mú gbá mi ò mú gbá tí bá máa wò mi ò máa wò kí ló dé kí ló lè tó yẹn. anyway ìwọ náà ṣàdìmọ́ Jẹ́mílà, Jẹ́mílà, ooo, Jẹ́mílà. Ó ga o. Tí mo bọ́ọ̀lù ṣe máa ń kó pọ̀ láwọn ìyáálé ẹ̀ ni. Bí mo ṣe ń kó. Báwo mo ṣe máa ń kó pọ̀ láwọn ibi tuntun kúrò? Èmi ń kó pọ̀ ni. Tó bá gbé wá ní gbígbóná báyìí, èmi gan kí ni máa ń ṣe? Máa fún wọn ní lólóhùn ooru. Èmi ti pé wọ́n pé ẹ wá bí kò sáyé jọ̀gànjọ̀ wọn kí kálukú kó ṣe kí ni? Kókó ọwọ́ ọmọ ìbáṣọ one time. Ṣé lóòótọ́? Báwo ló ṣe fẹ́? Ìyẹn ti ẹ̀ tú ẹ̀. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Bí màá ṣe lọ ṣe rúmbì kan nìyẹn. Náà bá ní ìyáálé wa pátápátá. Wọ́n ní gbogbo ẹgbẹ̀jì ológun lẹ̀ yìí ló mọ̀. Wọ́n ní èyí tèmi tẹ̀lé yẹn. Wọ́n ní ṣọwọ́ wọlé àǹfà ẹ̀ 16 alukuran. Wọ́n ní 16 karat ni. Mi mọ ohun tó sọnù tán ń wá kiri. Èmi bá rọra gbọ́ bẹ́ẹ̀ kí ni mo ṣe? Mo padà délé. Esma ẹjọ ẹ máa bọ̀ ń bí a fẹ́ ṣe national conference fún ìbágbé fún àlàáfíà nínú ilé yìí. Mo gbọ́ pé ń ja oògùn ò lè mẹ́mi o torí alágídí ni kíni òun lọ ga alágbára tálágbára ò bá fẹ́ ṣe kíni tí ò bá fẹ́ dáràn ìṣe kó gbogbo weaponry mi jáde láti inú àtìláàrí nìyẹn pé ẹ wá èmi ò mọ̀ ẹ́ kéèbù ṣe èmi ò dẹ̀ mọ oògùn jà ṣùgbọ́n tẹ bá ṣe gbé wá ọbẹ̀ rè ìgò rè paná rè àdá rè ṣaláàké atọ́kùnláyé àdá àwọn boy scout tó yẹ kó tó bá ṣe wèrè ni máa fi sú ẹ pa ni. Mo máa rí nǹkan máa ṣe nǹkan kan ọ̀rẹ́ mi o. ṣé wàá rí dẹ́ndẹ́ sùn bẹ́ẹ̀ ni pé èmi lọmọ olójú ọ̀gá mi nílé yẹn lọ́ọ́lọ́ọ́ current champion current forever. sórí tí wọ́n bá ti sọ pé kiri kan tọ́fẹ̀jọ́ mi sùn báyìí ọkọ mi á ní ẹ fílẹ̀ ṣàmọ̀pọ̀ ọmọ kékeré ni. Ọlọ́run mi o. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa tù ẹ́ lọ́wọ́ ó ṣàmọ̀ pé ilé olórogún ló wà ìwọ dẹ̀ kọ́ ní ẹ̀yìn first wife ìwọ kọ́ ní second number 3 nìyẹn kò dẹ̀ síbi ìwọ nìkan ṣoṣo ṣe lè lágbára tó lè lágbára àwọn mẹ́ẹ̀ẹ́ta ṣòmọ̀. èmi ò bá wọn jogun sẹ́ ìwọ ò gbọ́ tí Yorùbá máa ń sọ pé alágídí lọ̀gá alágbára tálágbára ò bá fẹ́ ṣe kí ni tí ò bá fẹ́ dáràn má wù ẹ́. ibi tó tẹ̀ tí mo gùn bọ̀ gan mo ti kọ́kọ́ fi frisbee ìgò gbá lọ́wọ́ ẹ̀ sọnù àwọn tá náà máa fún lóògùn. àti ìgò àtàdé àti paná. ọmọ mo kó jáde hàn wọn ni mo ní ẹ jẹ́ ká ṣe mítìnì bí àlàáfíà nílé yìí ó ń rìn èmi ò mọ ògùn jà mo dẹ̀ lẹ́ẹ̀kẹ́ èlú bí ṣe wà yìí tẹ bá ní wèrè ìrì àṣẹ yín èmi kó wẹ́pọ̀n jáde ìwọ kan ti rárá èèyàn ń dà kí ló lọ́sẹ̀ tó ń ṣe mẹ́rin ó ń ṣe kí ni ṣé ibi tó ti ẹ̀kọ́ máa yàgbẹ́ nìyẹn tọ́lẹ̀tì kan nìyẹn ni ṣọmọ yìí pé aṣọ ní lẹ́nu lẹ́yìn ọmọ olórí burúkú ọmọ òṣì ọmọ àbí ìpàdé tí wọ́n kó fi adìyàwó sí ilé pẹ̀lú pọ̀ òṣì tó ń gbé káàkiri ẹ rọra jẹ́pọ̀ ẹ kúrò ọ̀tá yẹn my friend wọ́n ti kúrò kúrò kí ló dé ṣé ibi tó yẹ kó ti máa yàgbẹ́ nìyẹn kí ló ṣe ẹ wo ohun tó ṣe ó ń yàgbẹ́ mi báyìí ṣé bínú pọ̀ ló yà sí ṣé ọ̀rọ̀ tó dalẹ̀ sọ lẹ́nu yẹn pé ṣé bínú pọ̀ ló yà sí ó jẹ̀bi tó yà sínú pé ṣé ni ò bá yà sílẹ̀ lẹ̀ kí gbogbo àlejò máa torí ẹ̀ kọjá wọlé kọjá jáde. mo fi ẹ̀kí sọ fún mi nílé ayé ẹ̀ má fọ ọkàn ọmọ mi mọ́ ṣó ti yẹ má fi ọwọ́ kan ọmọ mi mọ́ ṣé mo fẹ́ gbẹ̀yẹ lọ́wọ́ ni kò dẹ̀ lè dùn mí fún ẹ torí pé ní tí ò bá bírú ẹ ní kò lè mọ ìyẹn ni ìwà akọ ajá burúkú yìí. ẹ ní sọ̀rọ̀ kí ni ìsíkọ́tọ̀ akọ ajá yẹn kí ló mì lẹ́sọ́ ní Yorùbá tó simple. máa bí mi kí n máa túmọ̀ ẹ̀ fún ẹ bí mi kí n máa túmọ̀ ẹ̀ fún ẹ. wò ó jẹ́ kémi sọ fún ẹ mò ń kún ẹ léni à ń pọ́nkún léni mò ń lọ ẹ òṣì ẹ mọ ọmọ ẹkẹ ìbú ṣe mo rà yẹ kẹ ìbú tèmi
kí ló wá ṣe fún mi. èmi la pàjá. èmi ò ní bẹ́ẹ̀ ṣe èmi ò ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kú. onírúurú àná. bá mi wá wọ́n mọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ kàtàdá ṣìṣà ló ń ṣàwọn wẹ́lẹ́wẹ́lẹ́. ó wá sanlé omi àmúdòdò ẹran ṣáà dáadáa kó má ṣe ṣe Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Otoko oroko doko oroko to Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Otoko oroko doko oroko to Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà. Bí a bá ń bẹ láyé àwa pẹ̀lú wọn ló láyé. Báwo bá sí níbẹ̀ aláyé àṣàyé. Alọ tí a padà tí ẹ ti gbàgbé pórílẹ̀ lẹ́jọ́ o. Ó ti dé òkà lára ṣọ́ra Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà ooo Jẹ́mílà. Otoko oroko doko oroko to Jẹ́mílà. Jẹ́mílà Jẹ́mílà. Deborah. Oh, beautiful woman. Jẹ́mílà. Ojú ọbẹ̀ yìí fáyọ̀ wọ̀ra. Jẹ́mílà. Jẹ́mílà! 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 Ṣọ́gbọ́n tí mo pè àbúrò ẹ̀ dàrú ni. Jẹ́mílà! Bọ́ sí mi jọ. Ṣé orí ẹ̀ pèsè? ṣe òun sọ fún mi ní àbọ̀ mi. Mo ń sọ fún ẹ ní. Bẹ́ẹ̀ ni. Tẹ́sítì ọbẹ̀ tó ṣe. kí ló ṣe. Tíyọ̀ ti já tó fi yọ̀ já gbogbo ọbẹ̀ àdúgbò ẹ̀. ṣé èmi mo ti ń ṣèbẹ̀ fún ẹ jẹ́nu léyìí ni. Mo ní ta ló ṣe. Tẹ́sítì ẹ̀ fúnra rẹ̀ tẹ́sítì ẹ̀ kó wo bó ṣe rí. Ó ṣe gbé mi, ó ṣe gbé mi, ó ṣe gbé mi. ẹni kọ́ lẹ́ni burú ọbẹ̀ iyọ̀ yìí sọ́bẹ̀. Ta ló fẹ́ buyọ̀ sínú ọbẹ̀ ìwọ kọ́ ló ṣe ni. èmi mo ṣe ṣé mi fi irú ọbẹ̀ iyọ̀ yẹn sọ́bẹ̀ fún ẹ rí ni. Wádìí bèrè lọ́wọ́ rẹ̀. ẹ wo ta ló fi iyọ̀ sínú ọbẹ̀ mi nínú léyìí o ta ló fi iyọ̀ sínú ọbẹ̀ mi nínú léyìí o ẹ dáhùn sí ẹ tó bá fi iyọ̀ sínú ọbẹ̀ mi tó lọ fi iyọ̀ já mi lọ́bẹ̀ kó ló ẹ tètè bọ́ síta kí gbàdúgbàdú tó gbà wọ́ àgbàdo lọ́wọ́ wa o ò ní pè wọ́n lẹ́rọ̀. Èwo láriwo tó ń pa, èwo láriwo tó ń pa. ókè ẹ tó fi iyọ̀ sínú ọbẹ̀ mi nínú léyìí kó sáfẹ́ sọ kó ń wọ̀ fọwọ́. Jẹ́mílà. kí ni. Èpè nínú ilé ọlọ́mọ púpọ̀ èpè. Èpè kí ló dé tẹ́ni tó dayọ̀ sọ́bẹ̀ mi ò ṣe bọ́ síta lẹ́rọ̀. nígbà tí kò ń ṣe pé orí ààrẹ ló máa fi kó. èmi ní sí ọbẹ̀ yìí gbọ́ lárùn bọ̀ tèmi kọ́ ni fi iyọ̀ sí ẹni tó fi iyọ̀ sí ọbẹ̀ mi nínú ilé yìí àwọn ọ̀rọ̀ ayọ̀ ni labalábá lọ́wọ́. Jẹ́mílà èpè nílé ọlọ́mọ púpọ̀. ilé ọlọ́mọ púpọ̀
bàbá ọlọ́mọ lápẹ̀rẹ̀ mà pẹ̀lẹ́ o tó bá jẹ́ pé ìkànnà àwọn ọmọ èmi fi wọ iyọ̀ ìsọ́bẹ̀rì ṣé mo fi sọ́bẹ̀rì ókè èmi ò ní bá yín ṣe pé mi ti mọ ti máa ṣe máa ṣọ yín sáà ní iṣẹ́ gbọ́bẹ̀ yẹn any one of you kẹ́ máa gbọ́ o kẹ́ máa gbọ́ nu lẹ́sìn yìí o everybody o kò burú ayé tó lè fi ọ̀sọ́ bẹ̀rẹ̀ yìí. ẹgbẹ́. ọ̀yà jókòó tó máa jẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ fi ṣe. ilé máa pa mí o ilé máa pa mí o ẹ̀rọ ń pè Bẹ́wúrẹ́ bá bẹ̀rù wẹ̀ akẹ́kọ̀ọ́ fẹ́lẹ́fẹ́. Àgùntàn bá bẹ̀rù wẹ̀ akẹ́kọ̀ọ́ fẹ́lẹ́fẹ́. Mo sọ fún ẹ o, ọ̀dà mi bẹ̀rù lẹ́yìn mi. Mo sọ fún ẹ o, ọ̀dà mi bẹ̀rù lẹ́yìn mi. Ronke ò lè ṣe é mọ́kẹ́. Kí ló wá ṣe ń bì? Wọ́n ra káàdì sí sẹ́ẹ̀tì mi ni. Mo ṣàṣelẹ̀ mo ṣàwọn pé àbíwọ ni àbíwọ ọkọ. Mi ì lè ṣe é mọ̀. Ṣadé má bínú o. Mo fẹ́ béèrè béèrè kan láti bí ẹnijọ́ mẹ́ta ìlélẹ̀. Àmọ́ ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn lè máa wò pé bóyá olúwẹ̀ ń ṣe àyọjú wọn. Nípa ọ̀rọ̀ lẹ́yìn kí ló ń ṣẹlẹ̀? Wàhálà lẹ́ni ariwo lọ́la ìjà ojoojúmọ́. Kí ló dé? O dẹ̀ wá nulẹ̀. Ronke ó kú bá mi dárò ara mi o àwọn ìyàwó tí dádì mi lọ fẹ́ ni o wọ́n bá ní ká fò ká nìṣó èyí tó ń tiẹ̀ wá fẹ́ gbẹ̀yìn yìí wèrè pé oníbì kan ò ṣe é gbámú ni O lè tó yẹn ni. ó lè forí wa gbára wa tí ò sí ẹni tó máa sọ̀rọ̀ nu wa dádì wa gan máa wò ó níran báyìí ni bọ́ kí ni mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo lè ṣe náà. Má sọ pé kí ló fẹ́ ṣe. Nǹkan tó lè ṣe wà o. Sórí ìwọ ló máa pe àwọn àbúrò rẹ tí gbogbo yín tẹ máa fọwọ́sowọ́pọ̀ tẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa lé ìyàwó òṣì yẹn dànù ìyàwó tó sọ pé òun fẹ́ jókòó sí kọ̀kọ̀ lé báyìí ẹsẹ̀ ò ní balẹ̀ ti lè dànù wá ní pé kò sí nǹkan tó fẹ́ ṣe nǹkan tó lè ṣe wà ó lè ṣe mẹ́wàá. Ronke wọ́n ló tún sọ̀rọ̀ báyìí lọ́lá tó tiẹ̀ jẹ́ pàbúrò mi tó jẹ́ pọ́ ọmọ bàbá ni wà ń ṣọmọ ìyá níjọ́ tí ó bú mi àti kan kékeré inú wọn kò sí èébú tí ò bú mi jọ yẹn àwọn lèmi á wá pè. àbúrò ẹ bú ẹ yẹn wá ń jẹ lójú tí bó mú bàbá ẹ ni ó lè ro tàbúrò àti pé ọmọdé gan tún lè máa ṣe má rò pé àbúrò ẹ bú ẹ pé wọ́n pé àwọn àbúrò ẹ kẹjọ sọ̀rọ̀ àlàáfíà kálàáfíà tó ti jáde ni kó lè padà wọnú ilé yín nígbà téèyàn mọ̀ tẹ́ ti fọwọ́sowọ́pọ̀ àwọn màmá yín gan àmọ́ bó ṣe máa fọwọ́sowọ́pọ̀ gbogbo yín ẹ lè mọ bẹ ṣe máa kọ̀kú láti lé ìyàwó kékeré lọ tí wọ́n ń pè mí ni o wo ìyá ojú obìnrin kan ló sọ pé òun ò lè kú òǹdí ọkọ òun ò lè kú òǹdí ọkọ òun kò sẹ́ni máa léwu kú òǹdí ẹrù wo á ti lọ á ti ẹ̀ ti sọ́dọ̀ bó tó àti gbà dànù ó wá sọ pé kò sí nǹkan tó lè ṣe wà o. okay miss adviser máa bá a sọ máa bá wọn sọ. wọ́n fẹ́ fún mi ṣe é pé mo ti adviser ìyẹn lẹ́jọ́ ọmọ ayẹyẹ mi mo jẹ́ kémi lọ́wọ́ akọ́jú jáde. ó dàbọ̀. bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fẹ́yàwó kẹta náà nìyí o. àárín jù bẹ́ẹ̀ lọ. ẹ rí jù bẹ́ẹ̀ lọ àmọ́ o mo sọ́ọ̀rì o dáàdi máa ṣe bẹ́ẹ̀ tí ò ní ronú gbà mí torí wípé tó bá jẹ́yàn tó ń ronú jinlẹ̀ ni wàhálà tó ti ẹ̀ ń rí nínú ilé lásán ní àárín àwọn ìyá wa ni o àwa gan ni o tó ṣe irú rẹ̀ àtọ̀sí tọ́sí wọn má gbìn ní òye wọn kò ṣe ọ̀rọ̀ yẹ kó tún dábàá fáwọn fẹ́ fẹ́yàwó kẹta àmọ́ o èmi kàn ṣe ń wò ní o torí tí bá voice house lásán ìyàwó yẹn wàá victimize ẹnu ilé yìí aya mi lára tó àti kò nílé yìí. lọ́lá ọ̀bẹ gé ni lọ́wọ́ a sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe dáàdì ti ṣe nǹkan tó fẹ́ ṣe mo tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà pé èmi àti ẹ̀ta máa ń jà tẹ́lẹ̀ okun àtọ̀sà ní wà ń ríra wa sójú mo dúpẹ́ pé Ọlọ́run ti bá wa yanjú ìyẹn náà nǹkan tó tún kù ní pé bí àwọn ìyá wa méjèèjì ṣe máa rẹ́. ṣé lórí yẹn mi ò fi pé problem wà lẹ because personally èmi ti pe mọ́mì a dẹ̀ ti sọ̀rọ̀ gan ó dẹ̀ mọ̀ wípé kò ní kan tí mo sọ fún mọ́mì tí wọn kì í gbọ́. ọmọ pé ìyá tèmi gan gentle. mo lè jẹ́ kó understand wípé mọ́mì ẹ̀ pé àwọn gan she's a very nice woman so nísìnyí àwọn gan náà lè ti gbàgbé pé gbogbo pálapàla ìjà káàkiri àwọn máa ń ṣe yẹn àti pé nísìnyí àwọn gan ti gbọ́ pàtó ti rẹ́yàn kẹta. wọ́n fẹ́ di bàbá dọ́sìn. mọ́mì ẹ̀ di 5 àwa náà 5
tí ìyàwó kẹta náà òun náà tó bá dáná bá ti bí 5 onípa ti di 15 akọni ìdílà ismaila àti rẹfúrí kan láàrin wa ló tún kù kò le so nǹkan tá a máa ṣe òun nìyẹn táwọn méjì bá ti green sí kò lè rí ìjókòó nílé. mo lè ṣọ́ọ̀tù wọn náà bá mi sọ̀rọ̀ so after that àwọn nǹkan tá a máa ṣe tó dájú. Wọ́dà mi, ṣé ẹ rí dání? Mo rí já mo ń bọ̀. Ọlọ́run ti mú. Tàbá délé bá àwọn akọ̀gbọ́n sí lára ni. Ẹ̀yin dà, ẹ máa bọ̀ ń bì. Ṣé ti tàbá ti délé báyìí mo ti rí já. A máa lò dá sínú òfò ṣáná. Ṣé ti gbọ́? Tó bá ti ń bọ̀, ara máa ṣe máa dá sí lára. Kò gbọ́dọ̀ dáre ẹni, ó wọ̀ wèrè nìyẹn. Ọjà máa lọ. ẹ lè wá pa mí fún ìyá mi ìwọ àti àwọn ọmọ àjàrà àbúkẹ́ ẹ tó jọ bí yẹn ẹ lè pa mí fún ìyá mi ẹ lè pa mí fún àwọn ọmọ mi ẹ yẹ kẹ́mi náà ṣe ìyá ọmọ mi kalẹ̀ náà o kí ló dé. ìwọ wò ó sè àtàárọ̀ ni mo ti jáde kẹ́ lè jẹ kẹ́ lè mu náà ni mo bá. ayé àtàárọ̀ òde ní da àti jẹ àti mu ìwọ àti àwọn ọmọ ẹ èmi inú ilé àníjọsùn inú ilé ìlàlẹ̀ àníjọsùn inú ilé ìlàlẹ̀ àwọn ọmọ ẹ mú wèrè pé wọ́n dàlú mi èmi ò ṣà. tí ẹ ti ẹjọ́ ẹjẹ́ kókùn mi ti ẹ̀ balẹ̀. ọkọ ẹ máa balẹ̀ láàrin àwọn ọmọ ẹ tó ń di wèrè pé àwọn ọmọ tó lè dá wèrè pé sí mi lára tó bá ní májèlé tàbí kan kọ́ wọn ní jọjọjọ mo fọlọ́ mi. nàìjíríà ní kó wá sẹ́ẹ̀ wá kódà dúró. bọ́lá wọn máa láìpẹ́. dúró tó bá kó lọ sí ìbòlò fẹ́ máa lọ. àìrọ̀ mo níbi tí máa lọ kó ṣe bí kọ́ ló ti fẹ́ mi ó mọ̀ pé mo wọ̀ bọ́ látọjú ọ̀run ni mo jábọ́ bí ewé orí igi wọ́n máa yìí mo fọ́láhùn bẹ́ẹ̀ o wọn níbẹ̀ ẹlẹ́bẹ̀ burúkú tó bá wùn ẹ́ kó dìde lórí ìkúlẹ̀. má dẹ̀ para mi sí ẹ lọ́rùn bọ̀ kí n tó kó jáde nílé má dẹ̀ kú sí ẹ lọ́rùn tán má wá kó jáde má kú sí ẹ lọ́rùn. Jẹ́mílà ooo Jẹ́mílà. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa jagun àjàyè arábìnrin Jẹ́mílà kò má lóhùn ò dálé wa rú kò má lóhùn ò forí wa gbára wa ọpẹ́lọpẹ́ Ọlọ́run pé Ọlọ́run bá wa yọ bí jìgá láàrin wa. ṣẹ́jú ẹ̀ wà ní kò ń ṣẹ́jú ẹ̀ ṣé ẹ̀yin mọ̀ pé ẹjọ́ àwọn ìyá wa ni tó jẹ́ wípé ìjà ṣáá ni lójoojúmọ́ kò lè àwọn náà dẹ̀ ti lé lẹ́sìn wọ díẹ̀ lára ni ṣé ẹ̀yin ò mọ̀ wípé orúkọ máa ń ròyàn ni wọ́n pè yàn ní Jẹ́mílà ẹ mọ̀ pé ó máa jẹun lórí ẹ̀ ni. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àbúrò mi tí wọ́n lu ọgbọ́n yèrè pé. wèrè láfi wo wèrè. àǹtí mi inú mi tiẹ̀ dùn lẹ́nu ipò olúwa ti bá a jagun àjàyè inú ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wílẹ̀ nǹkan àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pókù nìbọn ro ṣíṣe ò dẹ̀ tí ì tàn nítorí bàbá wa àti màmá wa ọlọ́jọ́ kọ́ pẹ́ láyé jù báyìí lọ. àmì o. tó bá re bí àgbá rè mo fẹ́ kẹ́ mọ̀ pé àwa yìí nìkan ló máa kù mo dẹ̀ fẹ́ kẹ́ realize pé ọmọ bàbá kan náà jọ ní gbogbo wa à ń láti wá ìrẹ́pọ̀ láàrin ara wa ṣẹ́gbọ́n àǹtí mi àti pé tó bá jẹ́ pé mi ni ṣínà inú ilé yìí o lọ́kùnrin ẹ mọ̀ pé mi làró lé inú ilé yìí o ọ̀rọ̀ tí mo bá sọ lénìí títí tó fi dórí ẹ̀yìn ìyá àwọn ọmọ mi wá àtẹ̀yìn àǹtí mi àtẹ̀yìn àbúrò mi tí mo bá sọ lénìí mo fẹ́ kó múlẹ̀ mo ò fẹ́ gbóhùn ìjà kankan mọ́nú ilé. ó ti di dandan a gbọ́dọ̀ wá ìrẹ́pọ̀ nínú ilé. àǹtí mi ọlọ́run mọ̀ pé àǹtí Jẹ́mílà kọ́ àwọn ìyá wa lẹ́kọ̀ọ́ nínú ilé yìí. ó bá débẹ̀
èmi lórí kan tí mo fẹ́ bọ̀. ó jẹ́rìí. ìṣe àmọ́ mọ́lélédè lọ́mọ. bẹ́ẹ̀ ni jẹ́rìí. olúwayé máyọ̀sẹ̀ káàbàdàn tùráyà alájì ẹ ṣàmọ̀ bó ṣe wà nìyẹn bákan yẹn ń pè bàbá múráwá nínú ayé mi. o ti ń fi style ṣe mi o tiẹ̀ ti ń ṣe mi ni ṣé ó ń kọ tiẹ̀ nìkan lè kó jáde àbúkọ gbogbo wa. bàbá lọ́wọ́ nínú ayé wa ọmọláyọ̀ ọmọládé ọmọ nìyí ọmọ nídẹ ọmọ ntòlé ọmọ ntòlé orí ó fún wa lọ́mọ ire o. ọmọláyọ̀ ọmọládé ọmọ nìyí gbogbo ìgbà ni wọ́n máa ń rán àwọn ọmọ ṣọ́ọ̀bù ẹ̀ ṣe. ọ̀rọ̀ wọn sún mi ò jèrè mo ní kó sáré wà mí fọṣọ ńlé ni. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó ń sọ fún mi lẹ́ẹ̀kan yẹn ò tí ì yan dáadáa fún mi kò tí ì yé mi kí ni ìdí ẹ̀ tó ṣe ń bẹ̀ lé pé kò padà wà tó ṣe àtàkùn pé òfẹ́ ò padà síbẹ̀ mọ́. èmi ò lọ mọ sẹ́. kí ló dé. mo lé mi ò lọ mọ́ sórí tó bá jẹ́ tàwọn ìyá lé mi ni small thing like elephant nìyẹn nǹkan kékeré bíi erin lọ́rọ̀ tiwọn bó ṣe báwọn bá gbé sórí báyìí máa sọ kalẹ̀ kálukú ẹlẹ́gbẹ́mẹgbẹ́ ṣé wá rí àwọn ọmọ òṣì àwọn ọmọ òfò àwọn ọmọ àbí ìpàdé ọmọ wòlíbísà ọmọ kùndàrú ọmọ má ṣàǹfààní àwọn èmèrè ọmọ tí wọ́n kójọ sínú ilé yẹn tí táláyé á fi parẹ́ mi ò lè padà sínú ilé yẹn mọ́. wàá ṣàtọ̀ tó fà fún mi ṣàlàyé fún mi náà. sórí àwọn ọmọ yẹn gangan àwọn gan-an ni wàhálà mi nílé yẹn ìgbà tẹ́mi ti gbé gbóná gbé tútù fáwọn ìyá wọn wọ́n ti ṣe kí ni wọ́n ti kọ́ ọmọ wa aṣọ kí nǹkan tiẹ̀ ṣẹlẹ̀ báyìí lẹ́yìn tá a bá ṣẹ́tù tán kálukú agbanu yàrá ẹ̀ lọ ìyẹn wà bẹ́ẹ̀. kí làwọn ọmọ yẹn wá gbà lọ́wọ́ ẹ̀ ṣé báwọn ìyá wọn ló ń bá fà tẹ́lẹ̀ kí ló tún kàn táwọn ọmọ ń bẹ̀. àwọn ọmọ òṣì èmèrè ọmọ àjẹ́ gbogbo tí wọ́n kó jọ kí là ń sọ kí ló ń sọ yìí kò níbì kan agbámú gbogbo ara ló fi ń jó ní wàìwàì high technology náà ló fi ń jó. àwọn òfò tí wọn ò ní ṣàǹfààní. wọ́n dàbí kò sí lára. high tech àwọn olóṣì ọmọ èmèrè nínú GRA wo náà ti rí wèrè pé. ṣé báwọn ọmọ pẹ́ dá wèrè pẹ̀lú ẹ. o ní ìdílásí rí mi ń rọ̀ lọ́jọ́ yẹn. ṣòro ayé ló di ọ̀rẹ́ mi káwí fọmọ ẹni kó gbọ́ ṣé bí mo sọ fún ẹ ń gbà yẹn iye tẹ̀lé bàbá yìí ó ti níyàwó méjì sílé ó ṣe àtàkùrọ̀ tó ṣá oníbàlọ́ṣe kẹta ṣoríṣẹ́ báyìí ìyá ń gbógun tiẹ̀ àwọn ọmọ náà ní kò fòkó nìṣó ó bá dẹ̀ tó ń da wèrè pẹ̀lú lára tí ẹ̀ sọ wàá dá sí àgàn pàtó ìdádó ẹ̀ lára. ṣèbílẹ̀ ọkọ kan láti wá kúrò tàfi lọ bẹ̀ yẹn àwọn orogún mi ti tẹ́lẹ̀ kí n tó kó lọ sọ́dọ̀ bàbá àwọn wálé gbọ́ láwọn àwọn yóò tó bẹ́ẹ̀ wọ́n ṣe láwọn oníwèrè tó tí bá gbé wèrè tèmi yọ wọ́n mọ̀ pé jẹ́mílá mi jẹun jáde nìyẹn wọ́n á ṣe kí ni wọ́n á lẹ̀ bẹ́ẹ̀. tí wọ́n kú padà sọ́dọ̀ ọkọ àárọ̀. ó yẹ kí n padà. àbí tọ̀sán àbí ti ìrọ̀lẹ́ torí àkùmọ̀ bí tabẹ́ka ìdímọ̀ sí ọlọ́kọ mẹ́rin. níbi tí mo ti mú kọ́kọ́rọ́ yàrá mi ti dágbére pódé àárọ̀ tó fẹ́ kí n lọ́bẹ̀ lọ sọ pé ẹ kalẹ̀ dúró ná òun pariwo pé oníyàwó púpọ̀ ni máa ń fẹ́ oníyàwó púpọ̀ ni máa ń fẹ́ ṣé o rò pé bí n ṣe wà yìí mi lè rí young man tí ò ní níyàwó ní rárá tó máa fẹ́ mi. ọ̀rẹ́ mi ṣe bí wọ ni àgbánídàrẹ́ go ní ẹ̀nà àwọn ọ̀rẹ́ irọ́ ni. alibẹ́rì ni ò rántí ni mo ṣẹ̀ gba Oscar award. ọ̀rẹ́ mi. dadi ó ga o ó yá yín láàárọ̀ ìkẹ́ ẹ ti ń jáde lọ nìyẹn. ló máa jáde lọ nìyẹn mo lápẹ̀jù ẹ̀ pẹ̀lú gómìnà. kò bá délẹ̀ dadi ẹ jọ kìí lọ ṣé ẹ lè spare wa ní just 10 minutes a fẹ́ bá yín sọ̀rọ̀. 10 minutes yẹn ti kéré jù dáàdi 30 minutes or 1 hour la fẹ́ àwọn ọmọ yìí fi bá yín sọ. ẹ jẹ́ sọ ọ̀pọ̀ tá a fẹ́ sọ kí. Daddy, àtàlọ́ la ti fẹ́ bá yín sọ̀rọ̀ bóyá pé kẹ́ tó dé lánàá a wá sọ pé kẹ́ tó jáde lọ sí anywhere láàárọ̀ yìí a máa bá yín sọ bó fẹ́ bá yín sọ. Daddy, ṣe ní nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tó le rárá àmọ́ kò ní dáa ká má lè sọ ẹ̀dùn ọkàn wa fún yín àti pàápàá ṣe ní gbogbo nǹkan tẹ́yìn rò wípé ó jẹ́ problem nínú ilé yìí àti organize peace àti pé àwọn ìyá wa àti bá wọn sọ̀rọ̀
àwọn náà ti realize wípé irú ìgbé tá à ń gbé yìí kò ṣe ìgbé ayọ̀ kò ṣe nǹkan tó dáa ẹ lè imagine kébi kan wà ní school kọ́ ẹ pàṣẹ wálé gan pápá wàhálà ni torí gbogbo wàhálà tó wà nílé èyí náà ṣàrè ṣe gbogbo alájókòó tá a pera wa jọ ṣé ẹ mọ̀ pé orogún lèmi àti Ṣadé máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni but a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí i àmọ́ tàwa dẹ̀ bá wọ̀nyá wa sọ̀rọ̀ náà wọ́n ní pé ṣèyí náà kúkú mọ̀ pé obìnrin ò lè dá ṣe kìíní adídì ni láti ẹjọ́ tó ní ọ̀tọ̀ Ọlọ́run mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́. àwọn agbóhùn àti ọ̀rẹ́ náà ṣe sá. Dádì gbogbo ọmọ ìlọ ní ọ̀rọ̀ tó fẹ́ sọ èmi àti Lọlá là ń kà mọ́ dáhùn bí kò má sọ anything. Dádì nǹkan tèmi tẹ́ fẹ́ sọ ni ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá wa ẹ bá lè organize prayer every morning inú ilé kí gbogbo àmà gbàdúrà tó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run á gbàdúrà wa nínú ilé. Dádì nǹkan tó ń try láti sọ ni wípé ẹ̀sìn tí èèyàn bá ń sìn kí èèyàn máa sìn tọkàntọkàn tí gbogbo ara tá a bá jí láàárọ̀ tá a gbàdúrà tó bá dẹ̀ tún di lálẹ́ náà tá a jí tó bá dẹ̀ di lálẹ́ náà tá a fẹ́ sùn tá a gbàdúrà ṣe wípé kò sí irú ìṣòro tó ń kó léwu kó tó Ọlọ́run ọba kì í ṣọba àkà Ọlọ́run máa dá wa lọ so Dádì ẹjọ́ torí Ọlọ́run àti báwa àwọn ìyá wa sọ̀rọ̀ èyí náà nǹkan tó máa bá sọ̀rọ̀ báyìí gbogbo bẹ ṣe ń jáde lọ láàárọ̀ tẹ máa dé lóru ìgbà míì bọ̀ pápá mi bí mo lè sọ fún yín pé ìgbà míì 2 or 3 days mi ò kí ń rí yín tí màá tún fi padà Dádì ẹjọ́ torí Ọlọ́run irú bẹ́ẹ̀ yìí ò dáa ẹjọ́ torí Ọlọ́run sá àti bára wa sọ̀rọ̀ ẹ̀yẹ ẹ máa wá wò ó ẹ máa ṣọ́ àwọn ìyá yẹn ẹ̀yẹ rí wípé sí wípé kẹ̀tẹ̀ tó gbọ́jà àwọn apẹ́ wọ́n ti rẹ́ àti parí ẹ̀. ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ náà ní ìkọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ láti ibi wípé Dádì ń pẹ́ǹtà àbí tẹ́ ti bẹ̀rẹ̀ kọ́ ẹ̀ yàn kí ń pẹ́ǹtà náà lọ títí tẹ́yìn náà bá wo aago dáadáa ẹ rí pé àwọn aago kéékèèké ni máa ń wọlé bóyá bí aago kan aago méjì aago mẹ́ta lóru sẹ́yìn náà rí pé Dádì yóò kí ń pẹ́ǹtà àbí kò yẹ yín àwọn ọ̀yá yín àwọn ni pírọ́blẹ́mù mi kí ni mo fẹ́ wá ṣe nínú ilé tí ò sálàáfíà ìjà ni lọ́sàn ìjà ni láàárọ̀ ìjà ni lálẹ́ ta ni mo fẹ́ wá jókòó tì ẹ̀yin ọmọ náà tún ṣe ti yín ìwé mímọ́ sọ wípé ó rọrùn láti jókòó sí igun àjà ju wípé kéèyàn jókòó sáàárín àwọn oníjà lọ ìyẹn nìdí tèmi ṣe ń wọlé láwọn aago kéékèèké yẹn o tẹ̀ka ní mò ń pẹ́ ta o. ẹ̀ẹ́dì gbogbo yẹn ti dópin àti organize peace nínú ilé yìí ẹ ṣáàjọ nítorí Ọlọ́run àwọn ọmọ yìí they are brilliant boys ẹ jọ àmì ìgbésẹ̀ rí àwọn àbúrò mi yìí most especially ọmọ Wálé yìí ara ìbìkítà tí mo sọ fún yín nìyẹn kí n máa sọ fún wa ní wípé kò gbọdọ̀ tí ì fi rún ẹ̀ ó sọ fún mi pé kò tó bá wù ú ló lè ṣe sáré ó tún fi Dádì halẹ̀ mọ́ ó ní láíláí Dádì kẹ̀ Dádì bá wò ṣẹ̀rí nísìn àti ẹ̀gbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé nǹkan ó ní talent which everybody appreciates tàbí dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ó ní good upbringing bó ṣe wà yín nísìnyí tá a bá fún ní good care tó jẹ́ wípé ẹ promote ẹ pẹ̀lú everything tẹ́ni o kò ní darapọ̀ mọ́ àwọn ọmọ hooligans tó lọ́jọ́ máa ṣe bí ọmọ ọ̀tá àti Jídé yìí náà àwọn méjèèjì ọkàn ṣe rádaràda. wọ́n tọ́ka sí àwọn dín with you ẹ jẹ́ dín pẹ̀lú ẹ̀dá dì. ẹ bọ́ sí máa bọ̀ ẹ̀ wọ́n lọ yá ti sí náà. èmi ok. Wálé ló ń bá Ṣínà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pẹ́ẹ́gbọ́n ẹ̀ ni. Ṣínà wo Ṣínà tó bẹ́ẹ̀. ẹ má bínú sáadà ẹ má bínú. ó ní ó ti ṣe àwọn ṣóò kan bí kan gbà kan. ó ṣe àwọn ṣóò kan. jẹ́ kí n gbọ́ kọrin dé kọrin dé. Ọlọ́run ilé tó bá kí ní òdáde ilé jẹ́ kí ní ìṣẹ̀lẹ̀ báyìí Ọlọ́run bá ń gbọ́. ẹ ti gbàgbé ní nǹkan tí máa ń kọ́ lé báyìí pé ọmọ tá a bá gúgú ti kọ́ gbé lẹ́tà àkọ́tà ọmọ tá a bá gúgú ti kọ́ gbé lẹ́tà àkọ́tà Dádì tó bá wà lọ ṣẹ́ṣó tàbí kó lọ gbé bọ́ táráyé bá gbà mú Dádì wọn kì í gbé ó lé o ẹ wá wò 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 ó lé o Ṣínà ó lé o ẹ wá wò ó lé o
ó le o. ẹwà ó le o. ṣé ìwọ náà tún kọrin? ilé tíátà lòún ṣe ń tiẹ̀. tíátà ló òun dúró bí elégbè ìwọ. ẹ̀ṣẹ̀ àmọ́ wáyé máa ṣí kẹ́pẹ́. dáàdi làkà sọ̀rọ̀. ló fi ẹran kò sọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀yin ọmọ tó nígbà báyìí ọlọ́run fún mi lọ́dún kan. àtẹ̀mí náà dáàdi kò ní làkà. ìwọ gan ni nọ́mbà wá. mo dúpẹ́ pé ọlọ́run fún mi ní ẹ̀yin ọmọ gidi. mo wá fẹ́ ṣèlérí fún yín pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ yẹn gbogbo ẹ̀ ló máa jẹ́ ṣíṣe. aago mélòó gan lẹ fẹ́ kí dáàdì máa wọlé? dáàdì afẹ́kẹ́ máa wọlé nígbà tí ilé ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní iṣu bíi 6 o'clock. bàbá bẹ̀yìn sáago 8. Daddy, you are ọmọ you have to understand 12 highest. ẹ má multiply ẹ torí tẹ bá multiply ẹ 6 times 2 12 ẹ má multiply ẹ yá agbó tó bá láwọn fẹ́ nìkan sọ. Daddy 6. Daddy 6 o'clock. 6 o'clock. ìyá lọ́la ṣé ò bínú sí mi wo ìpayà bá pọ̀ máa wo àgbọ̀dọ̀ pọ̀ mọ́ gbèrè bẹ́ẹ̀ láti gba ọtí lọ iṣẹ́ rẹ̀ ni mo kò sí àlejò ti pọ̀ jù nínú ilé èdè yẹ kí n tẹ̀ máa tó máa ṣàlàyé irú ọ̀rọ̀ yẹn lójú àlejò kò ṣe gbà bó bá ti délé wà á bọ́ jù sínú ẹ̀ kó bomi sí kó wá pò kó fọ́ bíbẹ̀ èèyàn fọ́ ẹ̀kọ́ kó fọ́ dáadáa a máa hó bí ọṣẹ filẹ̀ bómi rẹ̀ bá dúdú má bínú sí wà á pé àwọn ọmọ rẹ̀ gbé fún ọ pé ká là mú kọ́ ọ mú pátápátá gbogbo ohun tí ìjọ́rí rẹ̀ láyé ìtàn ọmọ rẹ̀ ni ọgbọ́n mọ̀ wí sórí èkó yà bá ń pa igi ó ṣe sófin sọ́ra bẹ́ẹ̀ yàn pé rí wọn láàgbó kan òru ara rẹ̀ ló fi ṣe àyíradá omi fọ́ dáadáa. ìṣẹ̀lẹ̀ tí màá fẹ́ kọ́ sí. ẹ̀kọ́ kẹ́ ẹ̀ omi lásán kó rájú fún wọn tó ti bọ̀. ṣé kò ní kankan tí màá sọ sí. gbogbo èkó yà bá ń pa igi ó ṣe ara rò fi sàn bíjà ló bá ṣe bòkúta rò máa bílẹ̀ èmi ti bẹ́ẹ̀ ṣe ọdún yẹn ìwọ aburú kọ̀ọ̀kan ọmọ rẹ mọ́tẹ́ dé oríire yan ìyá ayé ń ṣe ọmọ rẹ àṣẹ ìwà a kì í mọ bó bá gbọ́ pé bóyá ẹnìkan kú líbìkiri má bá wọn dárò àní a kì í mọ bí wọn bá ń lo orúkọ báyìí bó bá ṣàdẹ̀dí gbọ́ pé èèyàn lójijì wọn kì í bá yàn dárò lójijì àdẹ̀mọ̀ ń ṣe lágbájá má bá wọn dárò òjijì o ṣe nú yín o ibi kíbi ìwádìí gbọ́ mi o ṣe o. ẹ̀wọ̀n kan ọmọ ádámù ó ti dùn. ó dá 2 + 2 4 ṣé tó ń sin ẹ ṣáà ń bínú sí tẹ́lẹ̀. ògbèdé ṣiṣẹ́ ìjọ. kí lẹ mu. ṣé ojúmọ̀ mu ó mú wa ló gbé fún mi náà wọ́n ní kí n mú kí n ba lè mọ̀ òwe mi. bọ́dá mi àwọn náà fẹ́ mú nù. ẹ̀yin náà fẹ́ mọ̀ òwe yín. ṣé wàá gọ́gọ́ mú gbà. ẹ̀yà kankan mi ti ń ṣé kò ṣóògùn tó máa pààyàn. ìyá mi àwa gbógun tó máa pa mí fún un pẹ̀lú ẹ̀. wọ́n gbà. ní kò rọra ó máa ń sápá yọ̀ nílẹ̀ òun lẹ ti fẹ́ mú tọ́ǹsìn kí n gbé déwájú mọ́ mi wá kí ní mi tí mo kankan wá òwe àwọn ni mò ń pa ẹjọ́ kí mi tí mo gbé wá náà mọ̀. bàbá mi ara mú sí o. rárá àwọn náà máa mú àwọn náà ẹni sùúrù ẹni sùúrù. wàhálà wà dájú o àtàárọ̀ ni wọ́n ti ń jánu lé ó dẹ̀ ti sú wa àti làwọn títí tí wọn ò gbọ́. wọ́n ń wọ gídígbò wọ́n géra wọn jẹ dáadáa ẹ jẹ́ àpadà sí ibi tá a ti ń mọtí. dáàdì ẹ má padà o ẹni láti ọ̀rọ̀ parí ìjà bí o má padà rárá. èmi. bẹ́ẹ̀ ni dáàdì. èmi ò wọlé àwọn ìyá yín tán bí yín tán jó ní wàhálà ẹ̀yin ọmọ wàhálà náà tán bí ní kẹ́ lọ bá wọn kẹ́ lọ parí ìjà yín èmi ò wọlé.
èmi bá tèmi. ọmọ ìrìwí gbà lọ́wọ́ ọ̀sàmì jẹ́ ewu ilé ọmọ ìyá rẹ lọ́jọ́ àwọn yóò kù tẹ́jọ́ mú dìmú nínú ilé àní padà ibi ọba lè là á máa bọ́ ọmọkùnrin sọ̀rọ̀ mi yọ ilé bá bọ́ ọmọ gbọ́dọ̀ bọ́ ọmọ lẹ́rù ìwọ lọ́kọ́lé yìí ìsonú ilé ẹ̀yin ọmọ ẹ síwájú alẹ́lẹ́